ẹni tó sick that came for donation for you. When I was listening to all those things, I was like, wo gbogbo yín náà ẹ̀yin lẹ mọ̀ láti lọ́la tí ń sọ ẹ̀ ń gbọ́. But today Agbala Gabriel did something because mo ti rí pé gbogbo àwọn èèyàn ti ṣe shows lọ fún nítorí nǹkan tó jẹ́ nǹkan ìtìjú ni. Look, this is not the first time we have tried to tell the people that Agbala Gabriel is not a pastor. As much as at least I've spoken with him before. Tẹ́ bá rántí nígbà tí a ń ṣe ọ̀rọ̀ ìyá ìbejì ọmọ aráyé le, Agbala Gabriel kọ́ ló ní ìyá ìbejì ọmọ aráyé le o. It was from kí ló kọ lady tàjọ ṣe yìí kí ló kọ lady actress yẹn Fọlúkẹ́ Dáramọ́lá kó yẹ yín. But I'll tell you something. Fọlúkẹ́ Dáramọ́lá ló ti ń follow case yẹn and she gave it to me ká publicize ẹ̀ lórí Facebook. Ṣé ẹ gbọ́? Ẹjọ́ àyànfẹ́ tó bá ti dé tọ̀bà tí mi ò tẹ́ máa bá mi gbé wọn bọ́lẹ̀ ẹjọ́ ṣó ti yé yín. It was Foluke that said, okay, let's bring it to Facebook too. Òun ti ń ṣe lórí Instagram. Mo gbé ìyá ìbejì ọmọ aráyé lé sórí Facebook. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń dá owó. Next thing tá kàn máa gbọ́, a kàn rí lọ́dọ̀ Agbala Gabriel ni. Àwọn èèyàn wá ń bí wọ́n wá ń bú mi pé wọ́n ti dáwó lọ́dọ̀ àwọn Àjọkẹ́ lọ́dọ̀ Naija Style àti ẹni báyìí wípé a kò fẹ́ máa fi gbowó ni. Ó ti yé yín because ọ̀rọ̀ ilé ṣáàyàn fẹ́ sí bẹ̀ yẹn ni. Okay, ẹjọ́ tó bá ti dé tó bá ti rí bí o ṣe ṣe gan. So wípé wọ́n ti ń dáwó fún lọ́dọ̀ Àjọkẹ́. Ẹ máa gbọ́ o immediately apọ̀mọ̀ ìyá ìbejì ọmọ aráyé le. Kí ló ń ṣẹlẹ̀? We have been doing this. Fọlúkẹ́ ti get owó already tó fẹ́ lọ gbalé fún màmẹ́. Kí lẹ tún wá lọ sọ́dọ̀ Agbala Gabriel tó tún lọ ń tọrọ owó. Junior TV sis ni squad mi lẹ́kọ̀ọ́. Ẹ káàbọ̀. Sísá mi. Ẹjọ́ lọ jayé ọlọ́run kan nọ́mbà lé. Ṣé ń gbọ́? Ẹ káàbọ̀ sórí ètò mà. Wípé ṣe bí wọ́n ti ń dáwó fún lọ́dọ̀ Àjọkẹ́ wípé sọ afẹ́ gbáwọn èèyàn ni. Meanwhile Fọlúkẹ́ ti announce fáwọn èèyàn pé a ti ní enough owó láti gbalé o, owó kíní kan ló tún kù o, owó kíní kan báyìí ló tún kù o. Next thing àyè pé wọ́n ti bẹ̀rẹ̀ sí fẹ́ kọ́lé fún ní orí Agbala Gabriel. A bá pọ̀ ọmọ ìyá ìbejì ọmọ aráyé ni. Ẹ má sọ wá di onírọ́ lórí social media. Ẹ má sọ wá di onírọ́ lórí social media. This is not right. We have been doing our own here. Tàti ń raise owó fún ìyá ìbejì tó máa fi gbalé. Kí ló tó tún lọ sọ́dọ̀ Agbala Gabriel? Bí ìgbà tẹ́ ẹ ṣe ìwà olè ni. Ọmọ ẹ bá ní mọ́mì kò máa rí bẹ́ẹ̀. Yes, ó ní kò máa rí bẹ́ẹ̀. Ó ní èèyàn kan ló sọ pé fún ìlera ìyá àwọn because ẹsẹ̀ ìyá yóò lè dìde mọ́ something pé Agbala Gabriel lè help out. Àwọn wo spiritually as at that time wípé as a pastor he can pray for her or whatsoever. Nǹkan tó gbé àwọn lọ síbẹ̀ gangan nìyẹn. And then bóyá anyway tó bá kọ́ máa fún àwọn náà lówó or anything mo mọ̀ kó àwọn náà máa fẹ́ gbowó náà ó ti yé yín ọ̀nà kó wọjà ló mú ọmọ ìyá ìbejì tó mọ ọ̀nà ọbẹ̀ yẹn. So next thing ó láwọn dẹ̀ débẹ̀ first thing tí Agbala Gabriel tó bá wọn sọ was ọ̀rọ̀ ilé. Wọ́n ní bóun bẹ́ẹ̀ ṣe sọ pé ó ní àwọn ní màmá àwọn number one Ìbàdàn ni ó bèsì Èkó ló bèsì. There is no way tó máa fi kúrò láàrin àwọn artist. Once tó bá ti kúrò láàrin àwọn artist wọ́n máa gbàgbé ẹ̀. Ẹjọ́ máa bá mi power tap ẹjọ́. Wọ́n máa gbàgbé màmá òun. Ẹni tí ò tiẹ̀ tí kúrò lẹ́kọ̀ọ́ tó ràn rántí. Àìmọye artist tó wà lẹ́kọ̀ọ́ tí wọ́n rántí wọn. Wípé no pé àwọn máa fẹ́ dúró sí Èkó.
ó ní Agbala Gabriel ní wẹ́ẹ́ tó bá ti jẹ́ yẹn ni òun ò lè guarantee yín lówó. Ó kú Agbala Gabriel, ó kú ọmọ ìyá àbèjì Aráyélé, ó kú èmi torí Ọlọ́run bá nìkan ló wà láàrin wa. Ó ní immediately Agbala Gabriel ní tẹ́ bá fẹ́ 50 million nísinsìnyí tá a bá fi dá owó ẹni owó tó bá fẹ́ dẹ́ tó dẹ́ ẹ fẹ́ kọ́lé síbí ẹ máa rí owó yẹn lẹ́yìn pé bọ̀ tí wọ́n pẹ́ fẹ́ lọ kọ́lé síbòmíì àbí kìíní kan òun ò lè garanti yín. Ta ló máa gbọ́rù yẹn tí ò ní ní òkè tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ó ló tún pẹ̀lú sẹ́gbẹ̀ẹ́ ni if you want donation it can only be done if tàbí àwọn bá sọ pé àwọn fẹ́ kọ́lé fún yín nínú Agbala Gabriel. Ó lóun bá dẹ̀ ní okay that is fine tẹ́ pé nǹkan tí ó máa mú káwọn èèyàn help àwọn nìyẹn. That was how they started donating and he gave his own account. Remember when we were doing it, when Foluke had her own NGO, when she was doing it, she was using Iya Abejomarayele's account. When I was doing it, I was using Iya Abejomarayele's account. That's the daughter's account, like Besita. But when Agbala Gabriel wanted to do it, he used his own account. I pointed that out, and I can remember vividly. His enablers on Facebook stood up against us and said, of course, he runs an NGO. In as much as he runs an NGO, he has right to use his account. And whatever comes out of it is his own NGO's money. My own concern as at that time was the fact that the girl told us how that place looks like. Ó ní mọ́mí ẹ má jẹ́ kí n tàn yín. Ó nínú ibẹ̀ yẹn wọ̀lú. Ó ní òun dẹ̀ lòun máa lọ jókòó tí wọn. As a young girl, òun á fi gbogbo iṣẹ́ òun sílẹ̀, òun á lọ jókòó sínú igbó ni. Ó nítorí ẹ̀gbọ́ngàn lòun ṣe ń sọ pé àwọn ò lè gbé bẹ̀ yẹn. Wípé at least tó bá fáwọn ní nǹkan tó bá fáwọn, àwọn lọ fi develop ilẹ̀ tí Iya Abejomarayele ní àbí whatsoever, àwọn á lọ bẹ̀rẹ̀ ayé àwọn níta. Wọ́n ní but because of clause tó ti fún wọn, but account tí wọ́n lọ gbowó sí, whatever they want to give don't give. Ngbà tá bá bẹ̀rẹ̀ sí ń pariwo lọ́ bá ní àwọn Iya Abejomarayele wọ́n appreciate orí Ọlọ́run. Òun mo sọ pé his enablers on Facebook wọ́n ní wọ́n appreciate orí Ọlọ́run làwọn ìyá mi bá dìde náà ni no ilé yẹn gan wọn ní fún Iya Abejomarayele mọ́ náà ẹ̀ ní fún Iya Abejomarayele ilé yẹn mọ́ kíní kan lòun náà bá ṣe kítakíta báyìí ló ní nǹkan tẹ́ bá ti fẹ́ ni nǹkan tẹ́ bá ti fẹ́ ni ẹ̀yin náà ni ẹ̀yin ni charity ẹ̀yin l'organisation ẹ̀yin ni nǹkan tẹ́ bá ti fẹ́ ni lọ́ba di bẹ́gibẹ́gi lórí owó tọ́já fún Iya Abejomarayele lọ́ba di bẹ́gibẹ́gi ní màá máa pe Agbala Gabriel lóru dádì ìwẹ̀ ẹ̀jọ́ pọ́psí ni mò ń pè wọ́n pọ́psí dádì ẹ̀jọ́ ẹ má bínú mo mọ̀ pa ti bí yín nínú sà dádì ẹ má bínú pọ́psí ẹ má bínú orí Iya Abeji náà fi dá owó yìí ẹ má gbé oore ẹ̀ fẹ́lòmíì because àwọn tí ẹ ti sọ pé no ilé yẹn a máa fún charity ni a máa fún organisation ni a máa fún kábíyèsí ni a máa fún ìjòyè ni mo wá di pọ́ọ̀sì ẹjọ́ dádì olóòwò kú máa fún yín ṣe dádì ẹ má bínú wọn kàn bí yín nínú ni dádì ẹ má bínú Folúkẹ́ ibi tí abẹ̀bẹ̀dé ó kù díẹ̀ ká gbé ọmọ Folúkẹ́ Dáramọ́lá yẹn kò lo common sense ẹ̀ ni tó jẹ́ kí emotion náà kọ́ sóhun ni òun náà lọ bẹ̀bẹ̀ torí èmi ti ń bẹ̀bẹ̀ because I had to beg her to go and beg this guy. Lady yẹn wá ní àǹtí kí n lọ bẹ̀ for what? Number one bó nǹkan tóun sọ wípé nǹkan tọ́mọ yẹn sọ fún òun pé inú igbó náà gbé wọn lọ òun sọ òun ò dẹ̀ jí sọ kò sí èkú tí wọn bú Folúkẹ́ Dáramọ́lá gbogbo àwọn tó bá wà bí wọn mọ̀
gbogbo yín jáde against Fọlúkẹ́ Dáramọ́lá ẹ bẹ̀rẹ̀ sí pé lórúkọ oríṣiríṣi wọ́n bú èmi náà ẹ mọ̀ pé ìbú òtẹ̀ kì í so lára tèmi kì í fi ẹ mọ̀ pọ̀ bú mi torí mi ò tó èmi máa ń bẹ mo ń bẹ dáàdì ẹ̀ ṣáà má bínú pọ̀sí ẹ̀ má bínú dáàdì máa pè wọ́n lóru kò tún ní gbá aago tó bá tún máa gbá aago hello God bless you God bless you God bless you. bí ṣe di n bá pè Fọlúkẹ́ kọ́kọ́ agree later she now called me her husband said she cannot go and apologize kóun dúró láàyè tòun kí Agbala Gabriel kó máa ṣe ìyá àbèjì lọ òun filẹ̀ fún wọn ọmọ yẹn lọ gba ilé because owó tó ti kó sílẹ̀ fún ilé wọ́n ti deposit owó ilé kí àwọn ìyá àbèjì tó tún lọ bá. Their intention was not to go and live in that place. Any small boy tí mo ń pè ní daddy táwọn náà ṣe é God bless you ma God bless you ma God bless daddy ẹ̀ ṣáà má bínú daddy ẹ̀ má bínú daddy ẹ̀ ti bínú daddy ẹ̀ má bínú. My dear, that was how they did it. When I asked the lady wípé okay kí ló wá ṣẹlẹ̀ n bá kọ́kọ́ sọ nípa ilé ni pé ilé yẹn o ó dáa pé kìnìún ti ṣẹlẹ̀ please hold on guys hold on Ayọ̀fẹ́ ẹ máa sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ mo ń bọ̀ ẹ fún mi ní 1 minute ẹ máa sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ ẹ máa sọ̀rọ̀. gbogbo lè mú kí gbogbo ọ̀rọ̀ tí àǹtí Àjọkẹ́ kọ wà láì àjọ wà bíbá ìlú náà ni ẹ jọ̀ọ́ Fisayo kiri please can you mute. So gbogbo ọ̀rọ̀ tí àǹtí Àjọkẹ́ sọ I remember in fact is the war then with Fọlúkẹ́ and Agbala Gabriel ọdún náà. So tó jẹ́ pé àwa náà wà lára àwọn tó jẹ́ pé a ní ká àǹtí Àjọkẹ́ kó jẹ́ kí Agbala Gabriel kó ṣiṣẹ́ yẹn kó jẹ́ kó at least abá wọn sọ̀rọ̀ pé ẹ wo ẹ jẹ́ àjà lọ bẹ̀ẹ́. So I could remember àǹtí Àjọkẹ́ in fact alẹ́ ìgbà tí ọ̀rọ̀ yẹn já ìròyìn there's a lady blogger that yes ìyẹn sọ pé òun fẹ́ mọ̀ nǹkan tí please as you are coming please can you please mute or else I will drop you down. Already please can you mute? Yeah, thank you ma. So in fact which is why we need àǹtí Àjọkẹ́ láti wá sọ̀rọ̀ torí mo rántí lọ́dún náà wọ́ ní ọjọ́ yẹn wọ́ God can you please mute? Can you please thank you sir. So mo rántí pé wọ́ ní ọ̀rọ̀ tí àǹtí Àjọkẹ́ sọ yìí because how can you call yourself a man of God? Èèyàn seek help ẹ bá gba owó. Even when the lady was saying it I thought aṣọ possible ṣá kí màá yí gbowó until gba tí Agbala Gabriel máa jáde ọwọ́ ní 8 nínú 2 million tó wọ́n gbà lady yọ 850 ó lóun fẹ́ fi dáná ta ló yẹ kó sọ pé ìwọ tó nídìí ìrànlọ́wọ́ please mute bàbá ìjẹ̀bí can you please mute ẹ má bínú sẹ́jọ́ bá mọ̀ hands I will disconnect you thank you sir. Please as you are coming Ayoka please can you please mute ma please mute torí tẹ̀ bá mute ma disconnecting can you please okay thank you so much ma. So as I was saying so okay somebody came for her èèyàn wá fún her and they contributed 2 million not your money òun ṣe wá Agbala Gabriel owó yìí and èèyàn wá sọ pé òun fẹ́ ṣe Thanksgiving because the lady in question is 30 million she needed 30 million one day raise 2 million nínú 2 million ẹ tí wọ́n bá pa 850 ọ̀nà fi ń so oúnjẹ ṣé tẹ́lẹ̀ ní yóò bá wá fún ẹ ṣé wọ́n so oúnjẹ fúnra wọn tẹ́lẹ̀ ṣe bọ́n náà tó bá wọn so oúnjẹ ẹ gba 850 I thought the lady was lying until when Agbala Gabriel Pastor Agbala Gabriel come to line láti wá clear the hair ní pé yeah she pay 850 that she was so happy nípa ẹ tó ṣòro rẹ báyìí fún definitely táwọn bá tún bá gbé síta he will do more. You collected 850 from the sick lady one then after ẹ tún wá ló sọ ọ̀rọ̀ epo 500,000 sínú mọ́tò tí wọ́n fi gbé lọ ẹni ó tún sọ 100,000 owó ilé fún àwọn mẹ́ta kan ẹjọ́ ló wá kù ẹ tún wá sọ wípé ẹ ṣe báwọn foundation ibi tí wọn ti ṣe lèèyàn ti ń jẹ as a man of God ẹjọ́ ṣé nǹkan tó sọ ẹ ṣó bójú mu because this is so disgusting.
because the whole share okay Ajoke is back. ẹ kú lé ẹ̀yin tèmi mo kàn ń bring wa back. God bless you sis ẹ tún sọ̀rọ̀ dáadáa ọ̀ nígbàgbọ́ mọ́ yín lẹ́nu mo ń bring you back to memory lane nípa nǹkan tó ti ṣẹlẹ̀ ni ẹ get nǹkan tí mo sọ immediately he took over Iya Ibeji's ọmọ aráyé in this case. Look, any non-entity can raise money for a celebrity, believe me, and the easiest way to make money is through celebrities. Yes, once you bring a case that of a celebrity, you make your money, and your celebrity that to bagwa to flicker down and make owó. So using Iya Ibeji Omoyele was his breakthrough. That was his breakthrough. But when we started talking, people go wọn ṣe dìde nìyẹn ṣebí platform ẹ ní àwọn fans ẹ ní no àwọn tó dáwọ́ fún Iya Ibeji Omoyele wọ́n kì í ṣe fans Agbala Gabriel. Àwọn tó ti mọ̀ Iya Ibeji Omoyele for years tí wọ́n rò pé kí ló ṣe ìyá yìí Oyinade love you kí ló ṣe ìyá yìí ẹ máa sọ̀rọ̀ lọ 1 minute ẹ jọ̀ọ́ ẹ máa sọ̀rọ̀ lọ ẹ má bínú. So as Ajoke said, so the whole story she's trying to bring you back was lóòótọ́ ni àwọn tó dáwọ́ fún màmá yẹn because màmá yẹn she's a legend tó ti ṣeré tẹ́lẹ̀ so ìyẹn ló bring àwọn èèyàn nípa kí ló lè ṣe tó fi dá owó yẹn lọ́dún náà ìfọ̀ lórí ọ̀rọ̀ owó yẹn kó fẹ́ fàjà láàrin òun àti Rónkẹ́ nígbà tí àǹtí yẹn disclose pé bóyá ọ̀dọ̀ kìíní kan Agbala bí lè ṣàfẹ́ ó jà lo ọgbọ́n àyínéke dẹ́ẹ̀ nígbà yẹn ọ̀rọ̀ tí Ajoke mú wa gbà tọ́ ẹ̀yẹ ìtọ́ mú wa lọ it was damn true because mo rántí pé ọ̀rọ̀ yẹn fẹ́ fa wàhálà gan lórí ọ̀ tó sọ pé òkè ilé yẹn wọ̀n ní pé fún wọn mọ́ tó sọ pé àwọn fans ló dáwó kìíní kan lọ́dún náà wọ́n bá Folúkẹ́ Dáramọ́lá wọ́n bá sister àti Ajoke lọ́dún náà because she has to force herself to go and plead with this soul man called Pastor Gebu. So one lọ plead, you know, and he was on top of the world then. If our go back and Ajoke, everyone sílẹ̀, Abba sister Ronke because lọ́dún náà Arabia sister Ronke yóò mọ̀rọ̀ sọ ni. Lóòótọ́ kò mọ̀rọ̀ sọ lóòótọ́ but she was trying to say something that we couldn't get that time. But I know Ajoke knows better then because àwọn rínú àwọn ìtàlà wa ń wò àwọn orí nǹkan tó ń ṣẹlẹ̀. But Ajoke wọn ò lè wá explain fún wa nígbà nǹkan báyìí ló ń ṣẹlẹ̀. So and I tell until about the logo ọdún tèmi o èmi ń bìlì kò tó máa lékè. Sherry as per this lady in question tó sick èmi bìlì pé tó wá sick yẹn tó ní di 13 million. 30 million yóò tí ì pé ó dẹ̀ ti ń sanwó oúnjẹ 850 ó ti ń sanwó táyà 700 with proof ni o ó gbé proof jáde o even the last one that she said she paid ó ní òun mọ̀mọ́ sọ sí àkáǹtì máa yẹn so that kò lè only one guy call bóyá Tayo àbí I don't even know the guy's name òun ló máa ń gbowó yẹn pastor nídìí owó pastor broke 250 ọkùnrin àgbà ọtún ní kó bá wọn sọ and Agbala Gabriel himself said it on the live ní pé àwọn ní kò sanwó èèyàn mẹ́ta kan okay welcome. ẹ ṣe èyí ẹ má bá mi sọ̀rọ̀ yẹn dáadáa mo kàn fẹ́ fún àwọn èèyàn ní backbone ọ̀rọ̀ tá à ń sọ ni ó ti yé yín. Next one tó dẹ̀ máa ṣe ó wá di pé wọ́n bá ní òun ló ní platform ó fi dẹ̀ gbogbo àwọn tó dáwó fún Iya Ibeji Omoyele was because ó ti pẹ́ tí wọ́n ti rí woman yẹn gbẹ̀yìn wọ́n wò pé ìyàlélẹ̀ wọ́n dẹ̀ rí ẹkún omijé ọmọ ẹ̀ àti òun ní gbogbo àwọn tẹ́ rí tó jẹ́ kínní Agbala Gabriel ti máa ṣe charity kékèké o but because of the fact that it was Iya Ibeji Omoyele that was why they donated that money and the people you saw on that platform were from our fans there for years ni so and because of that they became your own fans and they were paying into your accounts. Next thing Agbala Gabriel di pé nítorí nǹkan tọ́mọ ọmọ Iya Ibeji Omoyele ṣe sọ àwọn fẹ́ gba lẹ́yìn àwọn máa fún charity àwọn máa fún èèyàn kan àwọn máa fún ní gbogbo àwọn enablers wọn náà lọ ní ẹ jẹ́ ká ṣe kíní kan ẹ jẹ́ mo ní what ayé mà níkà o àwa ń bẹ̀ wọ́n lórí àwọn platform wọn mọ́mísí ẹ̀jọ̀ ẹ má bínú pọ́ọ̀sì ẹ má bínú
ẹ jẹ́ kó fún wọn orí wọn ló fi pelé orí wọn ló fi pelé. That was how Iyabeji moved into that place tó ń gbé. And I'm 100% sure kò sí bó ṣe lè rí kò lè dàbí kán wà lẹ́kọ̀ọ́. Ọ̀tún wọn ní kí la fẹ́ ṣe nígbà tó sọ pé tó ní property sọ pé nǹkan tí àwọn foundation bá sọ ní tí foundation bá sọ ní ta ni foundation. Nígbà tó bá pe orí èèyàn pé wọ́n dá owó fún èèyàn kan. And when Muideen's own came, mo refer àwọn èèyàn back to Iyabeji Ọmọláyé's own. Mo ní Agbala Gabriel orúkọ ẹ̀ ló ń lò fi ń ra gbogbo àwọn properties yìí o. Ẹ tó bá dẹ̀ nílẹ̀ òun ló nílé o. Are you people sure? Because nígbà yẹn náà wọ́n ní tí Iyabeji Ọmọláyé lè bá dàgbàdàgbà àfitẹ́lẹ̀ mi bá wá gbé bẹ̀ wọn ò lè fi rẹ́ǹtì wọn ò lè talé. And so many of you scams that you call yourselves NGO, you building houses for people in your own NGO's name. You are thief. Olè ni olè. It is unfair on anybody. Ẹni tẹ́ bá fi orí ẹ̀ gba owó tẹ́ pè ní pé yes mo gba owó lórí ẹ̀ Àjọkẹ́ owó mi ni kò ṣòwò foundation tó kọ́ mi lẹ́ fi kọ́ ilé yẹn. Wàá kọ́lé fún èèyàn wàá wá kọ́ orúkọ foundation ẹ̀ sí wàá ní ẹ ó dìgbà kọ̀ọ̀kan tó san oko tó fún. No, ọgbọ́n olè ló ń pè yẹn. Foundation ọlọ́run ẹ kò ṣe nǹkan tó lè ṣe kò yọ ọwọ́ ni. Tó ẹgbẹ́ kọ́ bíyá building tó ẹgbẹ́ bí flats tẹ̀ fún àwọn èèyàn sí tó bá sick tó ṣe it's a different thing. That's a general one. How can we bring Honorable Akeem Alabi into this place? The foundation needs serious auditing and investigation. Definitely 100%. We were calling for auditing for remember Hamid Bobo the man no ṣe wàhálà nbí he was talking about it that time. We were call audit accounts. But what did you people do during Muideen's case? You called us names. One jealous Agbala Gabriel ni. Mi ò lè jealous ẹ because bí ọmọ lórí fún mi mo dẹ̀ ń pè ní daddy mo dẹ̀ ń kúnlẹ̀ fún wọn yes sir ẹ káàbọ̀ sir welcome sir. Yọ̀lọ̀ ìṣòro. Why would I be jealous of him? Ẹni tọ́lọ̀ bá ti gbéga a máa dúró tí kò ga ni kò ní wálẹ̀ and nobody can bring anybody down. Àfi tó bá wọn Ọlọ́run ọba. Ṣùgbọ́n you guys knew that bọ̀bọ̀ yìí ó ń cheat àwọn èèyàn ni. Muideen left your place because of the allegation that guy said. Hello, wedding Muideen. Bí gbàtẹ́ force ọmọ ọlọ́mọ kó kọ̀ ṣe wedding kó gbóbìnrin sí bí pé kó gbóbìnrin sí nìkan fún ẹ kó lè má wá jẹ oní kò sí nǹkan mi bẹ̀. Because that was not a wife. Allegedly wọ́n ní Muideen ní káwọn tó ń ṣe ṣùkùṣùkù gbáǹgbá ẹnì ló bá wúkọ́ bẹ́ẹ̀. Nìyẹn ṣe sọ pé láíláí I'm not going back to that place. Òun Muideen ó bẹ̀rẹ̀ sí ìná bí ọmọ ọwọ́ ó nà ẹni tó jù ẹ lọ lọ́jọ́ orí. Gbogbo wa sọ ń gbà yẹn wọ́n ní Muideen tí ọba lórí òkè ń pé we are too emotional. I'm disappointed in so many of us. Bashila Akaweto, there are things that we see and I'm go wrong. Come, ṣé kò wrong kí foundation kọ́ lòun ní foundation kó máa kọ́ ilé fún èèyàn kó gbowó lórúkọ this particular person. Iyabeji ni mo fẹ́ gbowó fún wọn ẹjọ́ ẹ bá dáwó fún wọn aláti kọ́lé fún wọn aláti ṣe kinní kan fún wọn wọ́n dẹ̀ fún ẹ ní owó kó fi kọ́lé fún Iyabeji wàá má kọ orúkọ tiẹ̀ sí. Wọ́n fún ẹ lówó kó fi kọ́lé fún Muideen wàá má kọ orúkọ tiẹ̀ sí. Who does that? And you don't think something is wrong in that? But because ẹ̀yin kan bú àtẹ́yẹ pé tó bá ti ní ọ̀rọ̀ pastor ẹ̀ máa pè sórí bíi gálà ni. Who is a pastor? Èyí Ọlọ́run ni. Ìwọ tó bá lè pera ẹ ní pastor, let them see it in you. Nínú ìwà, nínú ìṣe, kò ṣe pé torí pé wàá máa show humility nítorí nǹkan tó fẹ́ jẹ. Ìdọ̀bálẹ̀ kì í ṣe wà. Yes ma yes sir kì í ṣe wà. Ọmọ Bible díẹ̀ kìíní kò kì í ṣe ìwà. Who are you? How can? Ṣé mo gbogbo ayé gbogbo yìí you were against us that we are saying the truth? Wọ́n fẹ́ mú wálẹ̀ ni. Òun ló ti ṣe fún ẹlòmíì. And he is not sorry. He
He's not sober. That's why when I saw the video he did today. Ó ṣe video. Ó sọ wípé kò sẹ́ni tó lè mú un wá sílẹ̀. In fact, àwọn kan tó fún un 4 million. Yes. Because ó láwọn wèrè kan tó yẹ pé Ọlọ́run ti sọ pé ibi tí wọ́n máa ṣe sí inú ihò náà máa da owó sí. If not, there are lots and lots of people out there. See ya, thank you, Story so through me. Thank you for the gift. Please help me to power tap and gift. Why are you like this? Why are you not gifting me? Allow gift. Daddy can rather won't see for charity. Kim máa gbà yín máa dá. Àwọn èèyàn wà, àwọn èèyàn yìí ní ebi ń pa wọ́n nílé. Orí Facebook, orí TikTok, let's máa ṣoore, oore kárí ni most of you máa ń ṣe. Oore kọ́ mọ̀ pé wà ń bẹ̀rẹ̀ máa ń ṣe. It is not nice. Ẹ lọ ṣoore àwọn ẹbí yín wà tí ebi ń pa. Ẹ lè sọ fún bẹ́ẹ̀ lẹ́bí tó ń sùn abẹ́ bíríìjì. Tẹ bá wọnú dáadáa, ìyà ń jẹ àwọn ẹbí yín. Ṣùgbọ́n you come on Facebook, ẹ fẹ́ kọ́ rẹ́gísítà orúkọ yín, kọ́ kẹ wà nínú gúrùpù charity irọ́. Àwọn olè charity. Ó kọ́kọ́ kó yín mọ́ra tó bá fún lówó announce àti rí 500,000 àti rí 10,000. Gbogbo yín ẹ kò wá sílì ni because look at it. Tó bá sọ wípé àgbéyàbèjì wà lẹ́ni afẹ́kọ́lé yìí fún wọn ilé ìmọ̀ cost wa níbi 50 million. Wọ́n bẹ̀rẹ̀ sí dáwọ́ àti rí 30 million lẹ́ni àti rí 20 million inú yín dùn ẹni ó wà accountable. That's why you people you fell for him. He was accountable. He will say it the way it is because you're being silly. He will say it the way it is but so ọ̀kan tó fọ́ tó ná owó yẹn fún àti kọ́ débìbà àti gbé tẹ́lá tẹ̀sí àti ti ní the 10 million ẹ̀tún kọ fún n tó fi gbé yín mọ́ra nìyẹn. Ó wà accountable and most of you fell cheaply for him. Now I can see today he was trying so much to defend himself and he still said pé ọ̀rẹ́ lè gbé òun wálẹ̀. Agbala Gabriel, before I will allow my panelists to talk because on this particular one mo fẹ́ kí àwọn àyànfẹ́ kọ́ narrate nǹkan tó ṣẹlẹ̀ gangan mo pé mi ò sí nílé mo ṣẹ̀ dé ni mo lọ gbádùn mo lọ dókó lẹ́kọ̀ọ́. Oyè yìí màá fẹ́ kọ́ ṣàlàyé but Agbala let me tell you gbogbo tá a bá ń ṣe láyé yìí ẹ jẹ́ ká máa ro ti Ọlọ́run ká máa wo ọjọ́ tá a máa sùn tá a ní jí. Yes, when you look at that lady in a condition no matter how you think about it tó wà lórí àìsàn lórí bẹ́ẹ̀dì tó yìn dá owó fún because mo rí pé bàbá yẹn raise owó fún lẹ́nìí gan inú owó yẹn ẹ̀ wá ń gbà nínú ẹ̀. As a charity organization you have money tẹ́ ń gbà lọ́wọ́ àwọn tó ń fún yín náà ṣèbẹ́ ní private group tẹ́ ṣí tẹ́ ń gbowó you have your running cost but ẹ̀ ń cheat àwọn èèyàn. O wá ríru lady yẹn owó tó fún ok bóyá nínú 4 million nínú 7 million ẹ ti fẹ́ gba 4 million nínú ẹ̀ ó dẹ̀ yìí ní 13 million. Who does that? Kó sọ fún yín pé wọ́n ní wọ́n fẹ́ sóúnjẹ mo fẹ́ ṣe it is your duty to say pé no ó ní láti máa fún wa nínú owó tí ò tí ì pé but instead ìwọ fúnra ẹ ló mọ̀ọ́mọ̀ tí àwọn boys pé kó wá gba owó. Agbala ò tí ì gbà yín ó yìí máa gbà yín dáadáa ẹ̀gbọ́n tó sọ ni ó ní ẹ̀ tó bẹ́ẹ̀ he collected 3.9 million nínú bíi 7 million tó fọ́ọ̀mù wà bíi 8 million ó lè yín lọ fún 13 million ẹ̀dẹ̀ ní kò ṣẹ̀ ẹ̀dẹ̀ ẹ̀kọ́ pé kò ṣẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá wà lẹ́yìn Agbala Gabriel this time around á jẹ́ pé ẹni yẹn ìka èèyàn ni á jẹ́ pé olè ni. Call a spade and stop giving it name. Nǹkan tí ò dáa ẹ má ìkọ́ máa fi Christianity gbá wa ẹ má ìkọ́ máa fi NGO gbá yín nǹkan ẹni tó bá jó lè ni. I rest my case. Uncle Agbala Gabriel daddy father uncle ẹ wo alẹ́ ìjì ni o lè ní yín sà. Ó yá mo fi yín lẹ̀ kẹ́ ẹ máa sọ̀rọ̀. Àǹtí Àyànfẹ́. Yes, Yadi. Ajoke tó sọ̀rọ̀ ẹjọ́ fún mi wọ́n sọ. Àǹtí Ajoke mi. Ẹ káalẹ́ mà. Nice meeting you, are so sweet. Ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ àǹtí Ajoke ń pè yín ara Naija star. Ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ sister mi, she's so sweet, very pleasant,
very 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 àti sweet. dúdú ẹni òní dúpẹ́ tó rẹ̀ ṣòjóró dẹ́ mo mọ̀ pé jẹ́ ẹ̀ṣẹ̀ ló ṣe ní kó kúrú wọ̀ ẹ ń gbàwẹ̀ náà. àti ìfẹ́rẹ́ ọ̀tá. àgbà yahoo ó yẹ sọ̀rọ̀ lórí nǹkan tó wà lẹ́yìn ẹgbàgbé ẹ̀jẹ̀ Àjọkẹ́. adáfẹ́jẹ́ ti valentine ẹ wọ́n mú ẹ lọ ṣe fàájì ẹ lọ dá ṣe fàájì ó wà lára yín. wọ́n ti bá ṣe I'm not talking to you. We are coming back. We are coming back to Agbala. No, ẹ má wọrí. Our glasses are on. ẹ pàtàkì pé wọ́n ti jákọ́lọ́ dẹ̀ pírítì gan wọ́n ti jákọ́lọ́ dẹ̀ pírítì gan. Èmi gan ẹ̀rì lọ́wọ́ ní àti wọ́n àwọn yẹn. ẹ̀sìpọ́tò mi ní ní kó jókòó sí. Bó ṣe rí nìyẹn ní àti wọ́n àìsàn náà. Okay. Ẹ jẹ́ kí n sọ̀rọ̀ sí nǹkan tó ṣẹlẹ̀. Sherry, I was so disappointed when you see somebody that you look like is helping people and you feel like, oh, let me help people because èmi máa ń wò pé tẹ́ bá rí èèyàn tó ń ṣe nǹkan bí NGO mo like láti máa help àwọn àgbàlagbà. Fast back to Ìyábẹ̀jọ Ọmọaráyé. Mo lọ́wọ́ Ìyábẹ̀jọ Ọmọaráyé gan nígbà tí mo wà kékeré. Àwọn ìyá yẹn, àwọn tó ṣeré gidigidi. Akínkílẹ̀, thank you. So nígbà tí wọ́n gbé màmá yẹn wá níwájú Ọlọ́run tilẹ̀ tọ́lọ́run, I was crying that day. And immediately I called him. Màá sọ fún èmi náà wà nínú àwọn WhatsApp kíní kan tó. So I called him, I said, Ìyábẹ̀jọ Ọmọaráyé, I donated the money initially for the beginning. So I said, I want him to get somebody like a caregiver, that will be taking care of Ìyábẹ̀jọ and I will be paying. Monthly pay, I will be paying. And he said, oh, okay, if you want me to do that, blah, 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 blah. And I pay up front, saying, okay, we should buy Egba. I don't want to disclose that, Egba. But the situation here, I think they said he got one woman that time. Don't touch you, Ìyábẹ̀jọ. And you know me, and I started donating. But Sherry and me, donate. I want to do things like in my own time. At my convenience. Inconvenience. You cannot inconvenience me because it is my own money and I work for it. You can't tell me time to use it and time to donate it. You know, he donated it. So, and I started donating. But when what's the name? The guy. I donated for the guy too because I like to donate. Me, if I see somebody. But later on, I started like Muideen. But later on, I started like moving back a little bit because you like what's in inbox. Because we repair one and I did that. But what pissed me off, it really pains me and Ajoke. Ní ìjẹta ní ìtẹ̀ tí gbogbo gbogbo mo ti ń gbọ́ tọmọ díẹ̀ mo rí táwọn yẹn ti ń pariwo tí wọ́n ti ń pariwo mọ́ alára Agbala kíníkan. You now send a voice note again. Ẹ̀wọ́ kan wà tá a fẹ́ ṣe mo lè send. Ó tún sẹ́ǹdì ẹ̀ sí yín ní gúrùpù. Ẹ pílì ẹ̀ fún wa ká gbọ́. Who are lórí WhatsApp me? And you know I'm using this phone. Okay. WhatsApp lower. I will send it to you so you can play. And who kan wà tá a fẹ́ ṣe tá a fẹ́ sọ àwọn òpin ṣí máa yí gbádùn wọn pé they donated money for somebody at challenging time. 40 pounds. Ẹ̀dẹ̀ ní ẹgbẹ́ 800,000 ní owó ọmọ lọ́mọ ẹ̀dẹ̀ ní kó máa fún àwọn ènìyàn tó jẹ́ pé ó yẹ kẹ́yìn tó wọ́n pé bí a kì í ta kankan kí n fún. You understand what I'm talking about? Ẹ̀dẹ̀ tó gbọ́ owó lọ́wọ́ ọmọ lọ́mọ and I did not believe it. Honestly, I did not. Àti Ajoke mo wò pé maybe they are lying on me. Until he came out again himself. Immediately he sent the voice note, I just blocked him. I said, what? I blocked him. I said, once you come to my WhatsApp, I said, I'm coming, but the source perfect for our follow. And one came in my Jade. So I blocked him. But nǹkan tó wá dùn mí láàárọ̀ mo fẹ́ lè máa ké nígbà tí máa yí bọ́ síta. I'm not going to call him daddy. I'm not going to call him òjíṣẹ́ Ọlọ́run. Ẹ wá bọ́ síta wá sọ pé lóòótọ́ somebody said she want to donate 800,000. Ẹ̀dẹ̀ gbà lọ́wọ́ ọmọ lọ́mọ ẹni ìgbà tẹ́mi náà bá a lọ sí hospital èmi náà gbé mọ́tò mi lọ èmi náà ṣe kíní kan wọ́n wò pé Jesus Christ ní gbogbo wá tiẹ̀ sọ́pà ń tẹ̀lé yìí ṣó gba kọ́bọ̀ lọ́wọ́ àwọn èèyàn ẹ̀dẹ̀ ló ní orúkọ ẹ̀dẹ̀ ní NGO. What kind of NGO is that? I was so in pain. Mo ti
blog one tell normal blog until Ajoke I went back and reported his whatever his page. Lie because this is bullshit to them that and then low and to one vulnerable time and then if you go what's up with ìgbà tó gbówó lẹ̀ ẹ wá wò pé ó dẹ̀ máa mú rí o ó dẹ̀ máa mú rí o ẹ̀yin náà pé mọ́tò yẹn tẹ̀lé ẹ̀ tiẹ̀ lọ jókòó sí tree. Ìṣọ̀lá Ade, you said you are part of those that raised the money. Thank you for the lady since yesterday. a ní èmi gba ẹ̀ mo ní kó gba èèyàn fún ìyá mi tí mo san owó oṣù fún àti Àjọkẹ́ èmi pè wọ́n nǹkan tí mo ṣe ní nọ́mbà máa ní tó bá ti sọ pé ń gbé ìwà báyìí mo donate owó ní àti Àjọkẹ́ mi I'm not gonna lie to you because me èmi máa ń fẹ́ tí bá rí èèyàn tó wà in time of me ṣé mo kí ni ẹ wá dùn mí kan nígbà tí wọ́n gbọ́ tẹ jáde léde tẹ́ ẹ sọ pé ẹgbà tí kíní kan ẹ wá ní pé owó ẹ̀dẹ̀ donate owó ẹ̀yin kan ẹ tún ní àìjọ kan ó ra rice. Can you imagine? Bag of rice ó gbé síbẹ̀ wọ́n wò pé abeg Ọlọ́run dáríjì ni. Every policy is sick o. Wọ́n wò pé ẹni tí ó wà tí ò lè this lady cannot work àti Àjọkẹ́ she cannot work. Wọ́n ń gbé ọmọ yìí níbẹ̀ yìí wọ́n bọ́ yẹn ṣe sọ wọ́n máa gbé ní because this lady nǹkan tó níyẹn tó bá tètè ṣe surgery yẹn she can paralyze for the rest of her life. Máa ṣe o. Akim tó dẹ̀ ràn yín lọ síbẹ̀ ó wò pé platform wọn ò lè gba owó yẹn tó pọ̀ nípa yẹn. Look at Akim yesterday the guy collected 6 million over 6 million for this lady. The balance is 3 million now and people will be like running around. Me too I was like I'm gonna pay because go make. Please everyone watching me I don't know her account number go to Akim Oko single ladies page go and get a job gbogbo yín help èèyàn. Once you know that person is you know because ẹ mọ nǹkan tó fi bẹ̀rẹ̀ sí lo àkáǹtì àwọn èèyàn torí wọ́n ní pé ó ti cast òun láti máa lo àkáǹtì ẹ̀ ó wá fún wọn lákáǹtì àwọn tó ń gbé wá ọ̀hún máa lọ gbowó lọ́wọ́ wọn. Àti Àjọkẹ́ ìjọ ẹ tó bá lè fẹ́ donate ẹ bá wà lọ sí àkáǹtì ọkọ àwọn single mọ́mì àbí mi mọ̀ mi ṣàmọ̀ ẹ jọ single mother ẹ bá wà lọ síbẹ̀ kẹjẹ́ ká máa donate owó fún wọn. This is people that you can help and your prayer will be listening. Bẹ́ẹ̀ni. God will listen to your prayer. Irú àwọn tó yẹ kẹ́ ẹ donate. Àgbàgbà náà wọ́n ti donate 10 million. Wọ́n náà you need 3 million wọ́n you need 3 million. Ọmọ kan sọ ní pípẹ́lẹ́ nù àná wọ́n ti donate 10 million ọ̀nà nínú ó kù 3 million tó máa fi pé. Ó tó máa fi pé ẹjọ́ torí ẹlọ́yẹ tó bá fẹ́ jẹ ẹjẹ́ ká lọ sí page Akim ká lọ help lady she need our help she really needed our help please. So nǹkan tí mo sọ ni wọ́n padà lọ sí page ní àti Àjọkẹ́ mo lọ block ẹ̀ mo dey report ẹ̀. Ipe you are not a man of God. Man of if you want to focus. face your NGO face the NGO if you want to face church face church ẹ̀yẹ bojú àwọn èèyàn gidi jẹ́ bí a ṣe sọ inú aṣèlú àwọn òjíṣẹ́ Ọlọ́run tó ẹ pé ẹ̀yìn ó sì lè fọwọ́ sọ̀rọ̀ pé this is the man of God. Kí ló dé tẹ̀ ń ba ìgbàgbọ́ jẹ́ kí ló dé tẹ̀ ń bá wa lójú jẹ́ náà. And you said mommy you said mommy yes it's good to respect a man of God to call him daddy but Agbala Gabriel ẹ ṣe nǹkan tí ò dá ẹ ní ìdájí o tún wá jáde o tún wá ń ṣe kándaganda bí kọ́ ọmọ nǹkan tó fi fún láyè àǹtí Júmi nǹkan tó fi ráyè sọ̀rọ̀ lẹ́nìí ni pé nǹkan tó ti ṣẹlẹ̀ nígbà tí Muideen ló tún ṣe pé tóun lè mú yẹn jẹ because it was so glaring that ó kò fẹ́ gbálẹ̀ bọ̀bọ̀ yẹn ni. Going to say because the lady has the evidence ó dẹ̀ transfer back so kò ní ìwé ìtọ́jú tó ṣe máa deny evidence wà tó ṣe pọ̀ wọ́n. Nígbà tí ìyá àbèjì yẹn wo èmi fúnra mi mo jáde sí mi I want to be paying for ẹni tó wọn máa tọ́jú ìyá àbèjì because àwọn ìyá tó mú àwa dùn bàtà wà kékeré nìyẹn àwọn èèyàn tó ṣeré tó fara ṣe. wàá fẹ́ you said leave the man alone you are a thief o lè ní ẹ ìwọ tó ń jẹ́ wàá fẹ́ yẹn you are a thief o lè ní ẹ for saying leave the man alone which man èèyàn ṣe nǹkan tí ò dáa ìṣe tí gbogbo yín kẹ́kẹ́ sọ nǹkan tí ò ṣẹlẹ̀ ní ìlú tá a wà yìí nìyẹn when you have done something wrong people will say it kò dáa. Nílé sòótọ́. Kì í ṣe tọrọ àti believe pé àwọn òjíṣẹ́ Ọlọ́run ni wọ́n ẹ ti gbé wọn ga ju Ọlọ́run lọ ẹ ti gbé wọn ga ju ilé yín lọ ẹ ti gbé wọn ga ju family yín lọ ẹ ti gbé wọn ga ju ayé yín lọ. Àǹtí Àjọkẹ́ mo sọ fáwọn èèyàn kan mo ní could you believe pé mo ṣe travel yìí tí mo lọ sí Nàìjíríà mo ní àwọn máa lọ bá mo máa lọ mo lọ kíndìnrín kan mo máa lọ pray ní ìlọ́bì kankan and God lis ten I have a lot of testimony gba tí mo padà délé
That is what they call God. Because ìgbàgbọ́ mi ló mú mi lára dá. Mo ní àmọ́ lọ sí gbà máa lọ àwọn tí wọ́n pray lọ lórí wọn náà láì mo ní máa dé gbà wọ́n ní ilé lọ́la because I have a lot of stuff to take care of. But guess what? Iye ò ní pé mo lè ní wọn náà ní ilé lọ́wọ́ ojú ọjọ́ kí ìgbàgbọ́ mi mú mi lára dá. Ìgbàgbọ́ mi dẹ̀ mú mi lára dá for so many things. So ẹ jẹ́ kí ni ẹ dùn mí gan àti Àjọkẹ́. Ẹ send the voice note yẹn sí mi kí n play fún gbogbo aráyé. Ẹ ṣáà mọ fún ìyọ̀dá ti Nàìjíríà ní kẹsẹ̀ ẹ̀ dẹ̀ sí. Ẹ ṣe gan ma. Ẹ ṣe ma. Kẹ́lò mi sọ̀rọ̀. Àníṣe ṣe rí òṣùwọ̀n ẹ̀ ó ti pé òye yìí kò lè ṣiṣẹ́ ọmọ kékeré yàwó. Definitely nǹkan tó ń ṣe fún. I can bring you up now. Ìṣọ̀lá Adé, we can play it. Which one? Ọmọ ìyá àjàráyé le. Tí gbogbo wa bọ̀ ń bàjẹ́ lọ́dún mo lè rántí àti Àjọkẹ́ tí gbogbo wa bú. Bẹ́ẹ̀ni. The lady came, she apologized then, she played. Thank you, Giftas. Ẹ má bínú ìgbà kan torí pé a fẹ́ gba ilé gbogbo lè rí ilé gbà pé dákẹ́ ìyẹn lọ bẹ́ẹ̀. Muyideen náà tún ṣẹlẹ̀. Ẹ wo ẹ má bínú ẹ jẹ́ àyànfẹ́ ẹ jẹ́ kí sáyé dá yín lẹ́nu dúró ẹ má bínú o. Nǹkan tí fẹ́ play fún yín yìí wọ́n ní àwọn tó wà ní gúùpù ló tún sẹ́ǹdì ní Àgbàlá sẹ́ǹdì ẹ̀ sí lánàá o ìjẹta ní gbogbo àṣírí wọn tú o ó tún yìí bẹ̀bẹ̀ lánàá ẹ máa gbọ́ o. Fún yín lórúkọ Jésù ìránṣẹ́ Ọlọ́run ní Gabriel adémọlákùsọ Agbala Gabriel wọn gbàdúrà ojú kì yóò tì yín kó tó tí ọ̀tá gbẹ sílẹ̀ wọn máa jẹ́sí fúnra wọn wọn gbàdúrà ilẹ̀kùn anúbẹ̀ nǹkan Ọlọ́run kò ṣe fún yín agbára láti tẹ̀síwájú Olúwa kó yọ̀ǹda fún yín ògbélé ìkẹyìn yóò sàn ju ti ìṣáájú rẹ lọ wọn gbàdúrà ayé òní káwọn rí òkùnkùn ní rí lórúkọ Jésù Kristi ẹrù ogun ọ̀run dáná sún láti òní lọ ayé yín kó pe ẹ̀rí ńlá jáde láti òní lọ ayé yín kó pe ògo jáde nílùú yẹn Ọlọ́run kó fààyè gbà yín kẹrí ànúgbà kẹrọwọ́ mú kí ojú má tì in the name of Jesus ìránṣẹ́ Ọlọ́run ni Agbala Gabriel àwọn tọjọ́ mẹ́ta WhatsApp náà rí street wà díẹ̀ láti máa receive messages because àti a lot of messages wọ́n bí by close to 70,000 chats but thank God we've come over it. Wọ́n kàn fẹ́ wá létí tí àwọn arúgbó àtàwọn òkú tá a máa ń ṣe níparí oṣù. Gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ ṣe sọ pé ká máa rántí àwọn òkú wa ní ìbànújẹ́ wọn. 5,000 la máa ń fún wọn. 5,000 la máa ń fún wọn ní ìparí oṣù bẹ́ẹ̀. Sunday ọ̀túnla yìí la máa ṣe. Sunday ọ̀túnla yìí la máa ṣe. Which is on the one. Mo fẹ́ rò wá ètò jẹ́ ká jọ ṣe ẹ̀ẹ́dẹ̀lẹ̀kùn àná ṣe fún yín ẹ̀ ní wálẹ̀ ojú ò ní tì yín. Pásítọ̀ o a ó yọ ẹ́ o àmúṣán o a ó yọ ẹ́ o afọmọ tìyẹ́ òun bá a sùn afọmọ tìyẹ́ òun bá a sùn pásítọ̀ o pásítọ̀ o a ó yọ ẹ́. ṣáàyí kan tó kọ́kọ́ gbé wọlé ní orúkọ Jésù ìwálé tì gbàgbọ́ tó bá wá gbogbo ẹ̀ ló máa kéde gbogbo next thing ó kọ̀ jù ní fọ́múlà igbos ẹ̀ má gbàgbé owó tà ń dá fáwọn àwọn arúgbó wa ẹ jọ̀ọ́ ẹ bá wa mú wá a máa sọ̀rọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ń bá fi ń kọ́ yín lónìí ẹbẹ̀ jẹ ni wọ́n ó lè ó yẹ sọ̀rọ̀. Ma Ìṣọ̀lá. ẹ kì í fún yín ní information because mo wà lára àwọn team táwọn raise for my. Alright ma. àánú mi dẹ̀ dùn gan pé sẹ́rí tó wá níyàn current ẹ̀yin gbogbo ní current on this app ọlọ́run àti ẹ̀bá máa gbé ọwọ́ yìí sókè and mo dẹ̀ máa rí i pé wọ́n máa níyàn ọdún síbi ọ̀tọ̀ you are number one ẹ̀ka gbàgbé so and platform yìí wọ́n máa jẹ́ bí ẹlẹ́ẹ̀karùn-ún which I believe I'm part of your family on this platform lórí ìpè ìbáṣe gbogbo ṣe máa ń lò láti ẹ̀ pé àkọ́kọ́ náà máa kí gbogbo àwọn èèyàn tẹ́ pé. ẹ mẹ́kọ̀ mọ ìpàtẹ́wọ̀ rẹ ni. ẹ má bínú mo ti ronú lọ. ṣẹ́ni
ẹni tẹ́jẹ̀ bá ń fò lára ẹ̀ tó jábíà ẹ bá gbọ́ ọmọ yẹn omi ẹ̀ máa bọ́ lójú yìí ẹni náà àyàfẹ́ pé ẹni tẹ́ pé kò jáde láti lọ obìnrin pẹ̀lú ọgbọ́n. So I joined the team to make sure pé nǹkan tí ẹnìkan ni wọ́n tó ń pè ní AY ara àwọn ọjọ́ máa ń ṣe dubious attitude yẹn tó sọ fún wa pé kò ní ṣe é ṣe. Wọ́n á jẹ́ kó afẹ́ kó mọ̀ pé lẹ́yìn ọ̀rọ̀ kò sí èèyàn bí Ọlọ́run nìkan ni ọ̀sìn ìkọ̀kan bí Ọlọ́run ni ọ̀sìn orí èèyàn pọ̀. Ó challenge wa pé ká ní pé ó bá rí ibi tó máa rówó yẹn ẹ̀ẹ̀kan gbé lọ bẹ̀. Ó lè ṣe ya ìgbé láàrin àná sí ni you can raise 10 million. Ṣé olówó tó gbà fọmọ yẹn in total pẹ̀lú evidence 4 million kò ní 7 million. 4 million ló gbà fún lọ́dọ̀ ẹ̀. Ṣé ẹni máa ń gbowó yẹn ọmọ yẹn sọ̀rọ̀ ẹ jẹ́ gbọ́dọ̀ ọmọ yẹn jù sí ti sí. The first date around the first date for her. No, ó ṣe ni wọ́n jẹ́ wọlé. Wọ́n jẹ́ ti fi àwọn ọ̀dẹ̀ wa. Ẹ máa sọ̀rọ̀ yín à ọmọ bébì. Ẹ máa gbà mí bẹ́ẹ̀. Ẹ máa sọ̀rọ̀ lọ ẹ máa sọ̀rọ̀ lọ. Genius sir. Ẹ má bínú. So mo kàn fẹ́ fún wa ní káwá play nǹkan tí Gabriel sọ láti fi kàńtà nǹkan tó mọ̀ yẹn sọ. Káwá jọ analyse and I know you are very good in analysing and our good people here. We can now analyse. Àwọn máa wo àwọn afọ̀rọ̀ yẹn a máa fi gbé ọ̀rọ̀ ọmọ yẹn. Now ṣẹ́rí ọmọ yẹn kò yẹ kó lọ bẹ̀ fúnra rẹ̀. AY àtàwọn kan ló ní pé kó lọ bẹ̀ because ó ní wéè tẹ̀kùn àfi gbowó. Wọ́n yẹ pé 13 million surgery ní. Ọmọ yẹn ṣe spinal cord ọmọ yẹn ló affect gbogbo nǹkan tí yóò ṣe. Yes sir. So now when he got there ó admit ọmọ yẹn wọ́n ṣe gbọ́n ṣàwọ̀ wọ́n fọmọ yẹn síbi kan láàrin 24 hours ó close ọmọ yẹn I think 2 million was raised. Bó lè ṣe lọ ọmọ yẹn wà transparent ó ń ju receipt sọ pé tí wọ́n rí ni o. So gbàdúrà máa fi tó bí jọ́kẹ́ ó yẹn ti lọ bí láàrin ọ̀sẹ̀ kan ṣáà ó yẹn ti lọ bí 4 million. Bọ́yẹ̀ bẹ̀rẹ̀ sí máa play hanky-panky pẹ̀lú ọmọ yẹn. The girl was ọmọ yẹn pẹ̀lú nǹkan tó ṣe so brain yẹn kò àfikọ́kọ́ affect brain ọmọ yẹn. Very young beautiful lady ọmọ kékeré bẹ́ẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí máa gbowó yẹn wọ́n yẹn ti AY lọ náà ti AZ lọ níjọ 300 wọ́n fẹ́ ra táyà wọ́n fẹ́ ra táyà 700,000 ní táyà 700,000 gbàtọ́ ọmọ ẹni pé ló ṣẹlẹ̀ ìkan tó wà wọ́n gba 50,000 wọ́n ní kó lọ dash mine ìyẹn ni attention ẹ̀yìn wá ti gbà ọmọ tó wà lórí ààrẹ wọ́n ti lọ ní o ìjọba ọmọ yẹn rí pé wọ́n ti lórí trolley wọ́n ti lórí bed sick bed wọ́n tó wọ́n yẹn. Kábíyèsí Ọlọ́run. Ìjọba wo kíní yẹn àyàfi ọ̀tá Ọlọ́run pé àwọn wèrè tó ń kọ́mẹ̀tì ẹni kan blog dání ló máa sọ pé mẹ́ kò yẹ kó happen tó bá jẹ́ pé èèyàn gidi ni apart from pásọ kọ́ sọ pé ẹni tó wà lórí ààrẹ fẹ́ fún yàn lówó ìbẹ́ tàbí ẹ̀ bá ní pẹ́ ká máa tọ́ nípa àwọn táwọn ohun wíwá wọ́n tó lé 13 million for you àti ìdíbi kankan ọmọ wa ń ṣe fún ara àjọ lórí ketra every week 500,000 then the worst part ni pé wọ́n ló lọ síbi kan ọba ọmọ yẹn and that is where gbogbo àṣẹ máa tẹ̀lé pọ̀ fún lórí social media yìí ká máa gbóhùn yẹn padà lọ́wọ́ ẹ̀ mo lè promise because there is an evidence and the receipt pẹ̀lú yín sà. ọmọ yẹn fi transfer owó sí torí iṣẹ́ ló kọ́ tó ń sọ látàrọ̀ yẹn ó rè bóyá òun mọ̀rọ̀ sọ kò lè mọ̀ pé iṣẹ́ rí nǹkan mí ni wọ́n máa ń ṣe. tí ò ní ṣe mí mọ́. That's a receipt which pẹ̀lú àwọn yìí kí gbogbo wa máa fi sórí social media. The question ti gbọ́ ọmọ àbí tẹ́yìn ọmọ àgbẹ̀ ni pé owó iṣẹ́ ọmọ yẹn ra ṣe nǹkan lọ́wọ́ ẹ̀ ní àbúrò àgé ìtura owó tó máa ń transfer kò tí ó ní tòkì. Jẹ́rí gbogbo táwọn èké wà èké gbà yẹn ó máa ṣàlàyé ibi tí mo sọ pé mo kàn tó ń sọ yẹn ó máa different èyí ló mi lẹ́nu pé lórí program yìí lálẹ́ yìí ẹgbẹ́ àdèmọ̀ analyse right but wọ́n tó ṣètò pé ọmọ yẹn ó yáwó lọ́wọ́ ẹ̀ wọ́n ní olúwa náà olúwa àbíkẹ́ náà. ọtí olúwa ẹgbẹ́ bí sùkú ọ̀nkú ìṣọ̀lá ọ̀nkú ìṣọ̀lá ọ̀nkú ìṣọ̀lá kẹ́lẹ̀ mọ̀ how daft Nigerians are. ọmọ yẹn lè ń pè ní olúwa yín Agbala Gabriel wọ́n ń pè é ní olúwa wa kábíyèsí Ọlọ́run o ẹ máa sọ̀rọ̀ lọ. And they say this story is very interesting that I want to go, okay, what's the evidence? The receipt is there. So my transfer was ibi tí mo sọ pé ó máa ṣàlàyé fún gbogbo Nàìjíríà nǹkan tó mọ̀ yẹn bá tó bá tà lọ́wọ́ ẹ̀ ọmọ tí ó rìn tó lọ́la pọ̀lọ́sẹ̀ wàá ṣàlàyé fún wa lórí black app àtẹ̀jọ́ yẹn káàkiri. Kẹ́lí AY yẹn látànà
owó yẹn ó ti gbà tó ń gbà tó yẹn wá ti nà ọmọ yẹn láti páàkì ẹ̀rọ yẹn ó yá ìgbà tó yẹn wá kó ń bẹ̀ wá padà wá sọ́dọ̀ àwọn ṣẹ́rí nǹkan tó wá tírígà ayé mi àti gbogbo àwọn èèyàn ní ókè tó bá rè bóyá ọmọ yẹn lè lò bí ọ̀sẹ̀ kan. Shall I hold on? Please, as you are coming, please mute or else I will disconnect you. Àfẹ́wò tó bá yẹ kó ń lọ́wọ́ lẹ́sìn pẹ̀lú gbọ́lọ́ pẹ̀lú gbogbo àwọn tó yẹ pé ṣẹ́mọ̀ kò sẹ́ tó máa rọ́mọ yẹn nínú kúrọ́ fún mi táànù mi ṣe ọmọ lọ́wọ́ ẹ̀ ṣe tẹ̀sẹ̀ ṣẹlẹ̀ tẹ̀lẹ̀ pé kó dẹ̀ wá ọ̀pọ̀lọ̀ wọn rò pé kó wá. Now we started from yesterday. Pẹ̀lú gbọ́lọ́ lẹ́nu we raised 10 million and we want 13 million. Yẹn ni mo kọ́ sọ pé kí bí àkànjẹ́ kọ́ sọ yẹn gbogbo wa àti gbogbo tí mo ń lọ I put myself down láti fi ṣe òkú ọ̀bọ̀ yẹn. Because nobody people this year, not this year. Because people are so tired today. People cry today. They will kill always 10 million. They will AK. Like I know my yours. Overnight, people are. We always 10 million. I'm not saying. I want $2. $2 people have to work only 1,000 to 2,000. Come on, party. Now, if 13 million is so great. Hospital charge you may not put 10,000. They share my donor. 10 million. Tó bá ti kó lẹ̀, ó máa bẹ̀rẹ̀ iṣẹ́. And you can figure out that it may. Back up to your speaking, sir. And today, about the program, and the girl was full of smile, which is still Guado. We can also come together as Nigeria to put smile on that girl's face. Beautiful young girl face. She was so happy, and they believe we can go long. About $1. Long Agbala. 4 million. Today, about 3.7 million. 4 million. Approximately 4 million. I'm Agbala with about my local. And the material for more reason why. The female king. Now, that guy they call AY. No program anymore. Dollar when you they call what you pay Lati no bago. Okay. I'm threatening the girl. Come on, anybody so. Managed to call the guy today on live. Come up on live. Okay. And he was saying a lot of bullshit. You are new. Audio to you. We pay ọmọ yóò mú lé ní kíníkan alo lè bá gba owó bẹ́ẹ̀ yẹn that was trigger me and others pé màá lè rí owó yẹn máa jáde ọlọ́run dẹ̀ gba owó àtàwọn èèyàn ó ní wọn kọ̀ ọdún tẹ́kọ̀ ìyẹn ọkọ̀ ti knock him off and that guy was saying mo fẹ́ rò pé AK ṣẹ́mo you know how Nigeria does their thing wọ́n lè gbogbo èèyàn ló sílẹ̀ orí program ilẹ̀ làwọn àti gbogbo yẹn ti fò jáde ìyẹn Agbala Gabriel nígbà tó fi jáde. Yeah, we get that right. And we monitor. Ó wá ṣe kìlómítà kan tí mo fẹ́ ka nípa kéèsì wá sí. Tó jẹ́ pé àyàfẹ́ tí ò bá ní brain. Ó náà kí ọmọ yẹn. Thank you, gifters. Ọmọ yẹn ó wà lórí Samda off. Ó sọ pé ọmọ yẹn ló finú fẹ́ dọ̀. Ló fún wọn lówó yẹn. Fáwọn èèyàn every Sunday who does that ọmọ tó wà lórí ààrẹ tí ó lè gbára tó lè. Tówó ti pè. Ọmọ ṣe wá. Náà lórí ọ̀rọ̀ ẹ̀ tó ń sọ máa. Ó sọ yí pé àwọn mẹ́ta kan wá ọkọ̀ mẹ́pàá kéèsì wá sí o ìjọba dé àlọ́ọ̀dù ẹ̀pọ̀ lè ká play káfí tí wàá gbọ́ ara wa láti. Of course ẹ play ẹ. Wíìdùn ẹ ká gbọ́ so káwọn yẹn wá dá sí wá sí ìpínlẹ̀ ìsọ̀kọ̀ mo fẹ́ rọ̀ wá pé olùbá jí wa ìlọ́la láàárọ̀. Gbogbo yín ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé ẹ lọ sọ́dọ̀ péjì kìnnìkẹ́ lọ fún wọn lówó nǹkan kíkọ̀ tẹ bá ní. The girl needs help. Yẹn ni ó volunteer láti dá 850 láti fi jáná wọ́ọ̀rẹ̀. Ẹ ká gbọ́rọ̀ ẹ̀ lọ́wọ́ ti gbọ́rọ̀ ẹ̀. Òun náà gbọ́rọ̀ ọmọ ọ̀yọ́ tó lù wá lórí show yẹn tí mò ń gbọ́ gbogbo ti lẹ́yìn yẹn. Ó ń sunkún ni. Ẹ ká gbọ́rọ̀. Àbúrò ẹ̀ náà wà bẹ́ẹ̀ tó confam. Thank you, gifters. Ẹ ká gbọ́rọ̀ ọ̀bọ yẹn. Láǹtí tí wọ́n tó pass church true wife mi ni torí wife mi àti ó clear bàjẹ́ ẹ go on sir. Èjì tó wá sí bàbá mi àdáde ẹjọ́ wọ́n pé nìkan bọ̀ wọ́n ṣe kódà pé ìyá wa ẹ̀jẹ̀ kọ̀rọ̀ sí lẹ́nu wọ́n ti wá ẹ̀fọ́ àwọn tí wọ́n tó ti fún bí ọ̀sẹ̀ tàbí méjì kó tó di pé wọ́n ní kéèsì ìgbọ́dọ̀ máa lọ bẹ́ẹ̀ jẹ́ pé wọ́n so ẹ̀dẹ̀ pé wọ́n sì ta ṣẹ̀gbọ́n wọn náà ní 13 million naira owó ẹ̀ tẹ̀ kó kà mí láyà owó ilé ìpọ̀ because ṣe mọ̀ torí wọ́n restrict page wọn gbà gan àṣẹ sí mi ni ṣé láti máa kó àwọn èèyàn lójú ni eléyìí tí wọ́n ju pé tí nípa ìgbàgbọ́ ẹ̀jẹ̀ àwọn tó máa ṣẹlẹ̀
ti determine láti ìgbà láti ṣe pé ìjọ pé òun kó dáná àkáǹtì kí tó jẹ́ àkáǹtì possible foundation àkáǹtì lẹ́yìn tó bá tó parí ẹ̀rí ẹ̀ máa lọ àbàwá náà rí ọlọ́run ló ń ṣàánú wa church wà lẹ́gbẹ̀ẹ́ kan foundation wà lẹ́gbẹ̀ẹ́ kan kò jọra wọn church lẹ́gbẹ̀ẹ́ kan foundation lẹ́gbẹ̀ẹ́ kan bẹ́ẹ̀ tí kò síbi táwọn yẹn máa wá ju church náà lọ orí church náà ta máa ń wá lọ́sẹ̀ ta máa ń wá ọlọ́dẹ tẹ̀síwájú ṣe ẹgbẹ́ wọn ó jẹ́ friday kan tá a lọ sí lọ́rin so pátá máa dé ní saturday àwọn tí wọ́n kàn pé àti ìbáwò níṣẹ́ tí rówó àwọn tí rówó gan ìfà wọ́n ń sẹ́ndì rìsíìtì sí ọ̀dọ̀ níbi kan yẹn àwọn tó ń sẹ́ndì owó wọ́n sẹ́ndì inú mi dẹ̀ dùn àti wọ́n dé ìrọ̀lẹ́ sáwọ́dì ọjọ́ yẹn ó rẹ̀ kó ti ló gbẹ́gbẹ́ 3 million bí 4 million àkókò tí so wọ́n ló máa dáná fún àwọn aláìní àwọn tó kù dẹ̀. ẹ jẹ́ bá a pọ̀ ọ̀sẹ̀ sà ní 2 days wọ́n ti rí 4 million almost 4 million so because ọmọ yẹn ń send docket àbáwọn èèyàn ń send docket sí Agbala Gabriel ó ti rí owó tọmọ yìí remember normally Agbala would have taken the money in his own account that's account foundation but because wọ́n ti cast ẹ̀ ó ti ní problem pẹ̀lú àwọn èèyàn ẹ jẹ́ kí n sọ̀rọ̀ sá ó ti ní problem pẹ̀lú àwọn èèyàn definitely wọ́n ti sọ pé wọ́n kọ́ máa dáwó fún wọn so kò ń rí owó mọ́ nínú account yẹn òun ló ṣe gbé account àwọn èèyàn sílẹ̀ nísìn ṣe ti understand so account tó wá gbé sílẹ̀ tí ọmọ yẹn gbé sílẹ̀ tí ọmọ yẹn ń fún ní feedback owó tó ń wọlé lówó pé within 2 days and remember ká ní ọ̀dọ̀ Agbala Gabriel owó yẹn ń wọ̀ ní mọ̀ pé owó yẹn tó yẹ o gbogbo ilé ìtọ́ba sọ 500 ní ti wọlé 3 ó lè ti 10 million tó wọlé tó máa ní 500 ló wọlé o now immediately tó wáyé pé ọ̀dọ̀ ọmọ ilé owó yẹn gbọ́ remember 4 million within 2 days immediately ni ọmọ yẹn ti suggest pé kó òun ṣe oúnjẹ fún wọn ní ṣọ́ọ̀ṣì the girl suggested according to Agbala Gabriel can you imagine ẹni tó ń wá 13 million wọ́n wá fún lówó díẹ̀ àwọn àtàyè sọ fún yín pé ayé jẹ́ kí n fún yín nínú ẹ̀ kẹfì sí oúnjẹ fáwọn arúgbó ó yẹ máa sọ̀rọ̀ lọ ẹ máa play lọ sà. àkọ́kọ́ náà ọmọ yẹn kò sọ pé o máa dáná ay bọ́ ìtàn pé ní ay yẹn ló máa ó kún kiri ló suggest àgbẹ̀dẹ́gbẹ̀ṣe sọ ẹ̀rí sọ ṣẹ́ni bó yẹn ṣe wọlé ọmọ yẹn wà transparent ó ń ju rìsíìtì so ó ń calculate owó tí ó ń wọlé. ok ẹ ká máa gbọ́dọ̀ ẹ ṣe fún bẹ́ẹ̀. àti ilé àwọn máa dáná yẹn inú tiẹ̀ bí mi mo ní láyé mo nílò ẹ̀yin bọ́lá ìdáná fún wa tẹ́lẹ̀ náà oúnjẹ ọ̀pẹ tá a ti ń sè ẹ̀yin wọlé rántí for the past 7 years oúnjẹ ọ̀pẹ. irọ́ lẹ pa ẹ̀ sọ pé kó má ṣe irọ́ lẹ pa dádì ẹ̀ pa lọ. àṣírí wa ṣé torí pé òun bá rú ní owó ìyá rí lọ́dọ̀ yẹn. ó yarí. sọ wọn wá tó yà sí ìwọ́n yìí ó ní kọ́ tó pé ẹ̀mí òun ṣe ni inú mi dùn wọ́n ní wàá o tí wọ́n bá rí àwọn tó mú orí báyìí. ẹ̀yà máa dé àgbàwọ̀ láyé wọ́n ṣe wọ́n dáná yẹn bí wọ́n wá ní pín ọmọ rẹ̀. àti Àjọkẹ́ 800,000 láti fi dáná ní Sunday. oúnjẹ tí wọ́n máa ń sè tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní 500. ẹ̀bà àti ọmọ gbígbẹ. ẹ̀dìmọ̀ ẹyọ 800 nínú 4 million. èlò ló kù. náà ní 2 million ní lálàkọ̀ọ́kọ́. máa fẹ́ ká wà bọ̀dọ̀ ẹ̀kọ́ 800 lẹ̀. ó mọ̀ mí bẹ̀ yẹn. máṣe máa ń dáná ẹ̀ sí 500,000 àwọn àdìpọ̀ sí bọ́ọ̀sì olóòmáa ṣe gbogbo ẹ̀ olóòmáa àdìpọ̀ sí bọ́ọ̀sì lọ́dún fẹ́ lọ bá wọn yẹn wọ́n lọ 800,000 I wasn't comfortable though. àti Nàìjíríà another 800 láti orí epo. láti ẹjọ́ bọ́dá dájú Gabriel ìkàlẹ̀ ṣe o ẹ tí wọ́n kọ́ gba 800 owó oúnjẹ ẹ tí gba 800 owó mọ́. lẹ́yìn yẹn sọ ó ní láàárọ̀ kùtùkùtù ní ṣọ́ọ̀ṣì máa ti dé sọ́dọ̀ òun. máa gbéra ló máa ní à. Hamid Bakare bọ́ọ̀lù mi mo ti ń dúró nígbà tẹ̀ kọ̀kẹ́gun ẹ jẹ́ ká sọ̀rọ̀. Sẹ́wárí ẹ̀ tó ṣe yẹn, owó tó fún àwọn tí wọ́n gbé lọ́fíì dáná Sunday lọ́fíì ẹ̀kọ́ yẹn, òun ló tún wá tírèkì àrí pé bẹ́ẹ̀ bá ṣe báyìí, èmi ò jẹ́ tó gbé àti ilẹ̀ kan sí. Ẹ bá mi gbà lọ́wọ́ báyìí, ó dẹ̀ ṣe báyìí, ó
because on the norms wọ́n ti gbé òtírẹ́ ìgbà 3 million bí nǹkan ó yẹ ká ṣẹ̀ṣẹ̀ because èrò tún pọ̀. èrò pọ̀ tó ní pé àwọn bẹ̀rẹ̀ lójú ìlówó àkáǹtì náà tẹ̀ dá sí wasn't my account kò ṣe kún wọn fi wá kọ́ bọ́ wọn fi ṣe àkáǹtì mi so ó yẹ ká ní kó máa lọ bẹ̀ ní tó ṣe ní Sunday yẹn ó wá trigger mi pé èèyàn lówó fowólẹ̀ kan fi dáná fáwọn àti fáwọn tó kú díẹ̀ ká tó no jẹ́ kí n tún gbé ọ̀rẹ́ pé after a week mo tún wá tún gbé èké pé ẹjọ́ ẹ bá rántí lọ́wọ́ in fact mo tó sọ ọ́nà fídíò mo sọ fídíò pé àǹtí torí lọ́dọ̀ Sunday tí àwọn èèyàn ń jẹun yẹn mo jẹ́ kó yá àwọn èèyàn pé àǹtí tó sì kì í òun ló fowólẹ̀ tán fi dáná àwọn èèyàn pray fún gan kì í sọ̀rọ̀ téèyàn fi pamọ́ it's not an hidden work kì í ṣe ìjọba ṣe ń kọ̀rọ̀ ní tí mo tó church mọ̀ ní tí mo tó sọ níta tó gbé ní fídíò mo tó sọ nínú fídíò àwọn tó bá fídíò yẹn àwọn tí èso alábòsí tẹ́lẹ̀ fídíò yẹn. ẹ má bínú uncle Ṣọlá ṣe ń gbọ́ ṣẹ́rí ẹ̀yin Nigerians wọ́n lẹ́yìn tẹ́ẹ̀kì ìṣàlábọ̀ wọ́n tún pè yín lálábòsí pẹ̀lú gbogbo owó tẹ̀ ń bá ẹ̀yẹ dáwọ́ òfò fún pásítọ̀ irọ́ ló pa they are not real pastors they are not Christians they are liars ẹ̀gbọ́n tó bu yín ó lẹ́yìn alábòsí yes ma. lẹ́yìn yẹn ó tún ní kí lẹ́yìn yẹn tún dá owó ìdá mẹ́wàá nínú owó tó yẹ kó fi tún kó fi lọ ṣe ìwòsàn. ṣe ti rí bẹ́ẹ̀. lórí ṣó tí mo gbọ́ yẹn. ok ó kọ́ ni mi ò omi ń jábọ́ lójú mi ni. ẹ má ké pẹ̀lẹ́ ẹ má ké ṣe. ẹ máa gbọ́ the next thing. Okay. ọmọ yòókù olówó lè sàn let's go there. àwọn kò ṣọlẹ̀ ẹ̀ hold on àwọn olúwa kì í tán kí ni problem yìí what are you trying to say because I don't get you. bóyá ó lè làwọn náà ni ẹ má bínú ẹ má sọ. all of you will be fine you are most worse than the pastor. ó lè ní ẹ̀yẹ blọọkì ó lè ọlọ́ọ̀lùwọ̀ ó lè ní ẹ ó yá. ó yá ẹ má sọ̀rọ̀ lọ. olè àwọn kan níjọ jẹ́rí ẹ tó bá ń wá àánú àṣàánú nígbà yìí mi mo ní kọ́ lọ́ọ́ bá pé àwọn kan jẹ́ wọlé 30,000. ṣé ń gbọ́. ìyá mẹ́ta ní wọ́n. àti Àjọkẹ́ ọmọ tó wá 30 million wa. àwọn kan tó wá jẹ́ olè. o tún wá ní kọ́ lọ bá. last bell. mo wá ní ẹgbẹ́ ó dábàrà. bẹ́ẹ̀ bá jẹ́ 100,000 ìwọ́n náà rà àánú gbà lọ́wọ́lọ́wọ́. Now, look at that. Bim, I went to Nigeria. Ha! Pásítọ̀ o, a ó yọ yín o. Pásítọ̀ o, a ó yọ ẹ o. Afọmọ tí ẹ ò ń bá sùn. Afọmọ tí ẹ ò ń bá sùn. Amúṣàn o. ṣèbá sọ pé òun kọ́lé fún àwọn tí ò nílé ní. ẹ máa ní ṣe mọ̀ pé tí àwọn àbá kọ́ ìtẹ́sàmì ìbọ̀bọ̀ ìṣẹ̀lẹ̀ pé ó ti lọ sẹ́wọ̀n rẹ̀ ni you command people to go and meet her. I mean, unless you send it to the one Nigerian number. Yes. Go on. Now, ẹ jẹ́ ká ó sọ pé òun kan pàdé òkú kan ṣe ń lọ but now he mentioned òun ní káwọn Yorùbá lọ ọlọ́ba. Who does that? Now, èlò nìyẹn. Look at me. That's 90,000. 100,000 ṣe ló sọ fún ọ̀gá tàbí 100,000 ló ní ẹ oṣù fi kún ẹ fi ìyẹn kún 1.8 million ẹ ká máa lọ. ó ní 19. lójú ẹ̀ náà lẹ́sẹ̀ fáwọn tí wọ́n jẹ́ wọlé. Ha! ọmọ tó wà lórí ààrẹ ló kọ́ máa kú wọlé wọlé. ó ṣe ti kọ́ńtọ́dítà rẹ̀ ẹ̀ lọ́ bá gbé èdè pọ̀tù ẹ̀wọ̀n stéètì ni. fáwọn ilé kan. wọ́n bínú àtẹ̀lé. wọ́n dẹ̀ kò lè gbà ẹ̀ ọ̀ tíráì ní oníwájú ọlọ́run àti ènìyàn. torí pé ó gbówó lẹ́ẹ̀kan. wọ́n tó ń dáhùn dáná tó bá ṣe oúnjẹ wọ́n máa bá wọn yàn jẹ lẹ́gbẹ̀ẹ́. èmi ò sọ. so wọ́n ó tíráì gan ìgbà kan wà tán fẹ́ ṣe ráìsì ó gbé bàgì ráìsì kan gbà yẹn ó ní kán gbé lẹ̀. ṣé máa ń pèsè inú church fún iye àwọn oníṣẹ́ wọn tó lọ́dọ̀ kan bẹ́ẹ̀ ráìsì kan síwájú ọ̀fẹ́. ṣé mo gbà tán jápò ráìsì yẹn ó dẹ̀ mi tán jápò ráìsì. gbogbo àlàmọ́ ìtàn tàpò ráìsì náà. Kéjì ṣebí kéjì ní gẹ̀ yẹn ń jẹ. bẹ́ẹ̀ ni ọmọ ìbọ̀ṣẹ́ lọ́mọ tó ń bá tàn sọ̀rọ̀ ọmọ yẹ ò lè rí o. Kéjì Ọlọ́run á bá mi wò ẹ́ sàn lágbára Ọlọ́run wàhálà àlùgbà. why all this all try
tẹ̀lé rí nìyẹn tí mo fi pé lẹ́ẹ̀mejì ni mo fi pé pé tẹ̀yà bá ń ṣe báyìí ó yẹ kó rà àánú gbà. Pé tẹ̀yà bá ní ojú àánú tó báyìí. If this lady could be this merciful ó yẹ kó rà àánú gbà ni mo tún àwọn gbé tó ẹ̀mẹ́ta. Hold on, sir. So, Agbala Gabriel, hold on. Agbala Gabriel, you brought her out 3 times because you're getting money. You're getting your own share out of the money. That's what it means. So, o ti gbé lálàkọ́kọ́, o rí pé lálàkọ́kọ́ o ti fẹ́ rí bíi 2 million gbà nínú owó yẹn. O tún sáré gbé jáde again pé eléyìí la máa fi make owó, o tún gbé jáde. There are a lot of people in that church tó yẹ kó ti wà bẹ́ẹ̀ ti pẹ́ tágbàlá ò gbé jáde o. But èyí tó bá lè make owó fún yín ló dà pé ń gbé jáde. So you did that because you were making money out of her and she was giving you your own share. That's exactly what it is. So go on, sir. Okay, Mama, the fixed thing that was up with Tuesday. We mean a law, only Posimoto church, only Posimoto me. Only Posimoto church. What one about to say Epo pastor? You that you are the foundation owner. Moto church meta at the moto tie o je merin. O wa only Posimoto tie. O de enter the Lati hospital e ka mo lo. And they are out of Lagos to out of Ibadan. Go to Posimoto tie. There might be no. I'll call this story. There might be no 1 minute. There might be Posimoto tie. Last video tí màá ṣe fún ẹ sìn jẹ́ kó jẹ́ pé a ti dé hospital wọ́n ti admit ẹ̀ náà wá jẹ́ káwọn yẹn náà pé ká san iye yẹn wá o lady ti wà lọ́sibítù o owó tó ti rí bẹ́ẹ̀. Ṣé lè gbà mí sí pásítọ̀ ẹ mú mi. Orí dúró ẹ má dàgbọ́ àánú dúró wí Tuesday yẹn pé that was the last life tí màá ṣe fún that was on Tuesday. About the hospital, we should test our one big grant to Kurumbe. I told my big grant, if anyone drove 4 hours, would be there by a scan every test. About power trap now. It made by tree color. If any mother was because I need to go close to 4 or 5 hours. Then moto. Shamabayas, no one just scan logo. I drove. In Cabadero, in the join, I'm admitted. Lo and behold, no admitted, Melodonia. I waste away, I was a work. Bẹ́ẹ̀ waste yẹ torí pé ara nǹkan tó fẹ́ ṣe náà ló lọ ṣe scan àti test àpadà wá sílé. So ẹ̀ka tó ṣe ń kókè tó bá tó di next week Tuesday ní máa admit ẹ̀ that was Tuesday tó lọ yìí Tuesday jẹun yìí. Tuesday last week yẹn Tuesday yẹn nìyẹn. Tuesday. Àtúntò máa padà wá ní Tuesday mi ò bá wọn lọ because n tó sọ fún ẹni pé ó ní wọn tún ní ti admit òun kò tún fẹ́ lọ ṣe another test again. Ó tún lè kó sínú mọ́tò. Àti Ajoke, ó tún lè pò mí Agbala Gabriel Mr. Amushan kódà ó tún lè pò. Dádì wa ẹni sùúrù dádì Popsi Uncle Gabriel Amushan ìkànnì yìí gbàdí o ẹgbẹ́ mọ̀ yẹn gbọ́ sọ̀rọ̀. No, this is on a very serious note. Guys, listen. On a very serious note, somebody who came to your place for support kọjáwó fún òun láti lò fún hospital. Ọmọ dá owó yẹn fún inú owó yẹn lẹ ti ń repo lójoojúmọ́ inú owó yẹn lẹ ti ń jẹun inú owó yẹn tí ò bá wá sí chọ́ọ̀chì yín ṣé ẹ̀ ní dáná fún wọn ní Sunday. Ẹ wá fẹ́ gbé lọ sí hospital ẹ tún gbowó nínú owó tó dá nínú 13 million tó fẹ́ fi ṣe operation tí ò tí ì pé nǹkan kan. Immediately tẹ̀sí pé ó ti gba bí 4 million ẹ ti gba bí 3.9 nínú ẹ̀. Ẹ má sọ̀rọ̀ lọ. Àwọn kú ẹ má gbà pé 250 pastor broke o. Bẹ́ẹ̀ ni ẹ sọ.
nǹkan tí mo fẹ́ ká gbọ́ ó di méjì ẹ máa gbọ́. tó dínà ọ̀bẹ tó kún ní fọ́nà wọ́n ṣe another test bẹ́ẹ̀ ẹ máa gbé òkè fún ìgbà tó ń ṣe test kiri báyìí ọjọ́ òkè ní ọjọ́ òkè náà fẹ́ lọ admit fún sọ́jú tó fẹ́ ṣe. so wọ́n ṣe tó dé lọ́jọ́ yẹn wọ́n ṣe dé ní alẹ́ Tuesday bọ́ọ̀rọ̀ yẹn ṣe wáyé náà ni wọ́n dé lálẹ́ Tuesday wọ́n ṣe dé èmi wà ní ọ́fíìsì so bí màá bá ṣe bọ́ta mọ́kàn ní mọ́tò kan ta mọ́tò yẹn wọ́n bá ń di ẹrù ẹ̀ síbẹ̀ wọ́n bá pe méjì náà wọ́n ti mọ̀ pé kí ló sáti ebe ẹ̀ṣẹ̀ ti hospital dé ni abẹ́ ẹ̀jà bọ̀ ni ẹbí mọ́tò church ló gbé jáde ẹsẹ̀ láti àárọ̀ tẹ́ ẹsẹ̀ dé lálẹ́ tí ó di bí family mẹ́fà lọ àbí nǹkan wáyé kí ló ṣe àti iṣẹ́ kò sí iṣẹ́ ti ṣe tẹ́sì tàwọn ọjọ́ wo la fẹ́ because èmi ṣì múra pé lẹ́ẹ̀bẹ̀ ṣe kú ẹ̀ kan lọ sí hospital ọba with Tuesday káàdó láti àárọ̀ dalẹ̀ èdè Tuesday tó tún lọ yìí wọ́n tún lọ hospital lẹ́ẹ̀kejì ilé máa ń dínà. ọmọ yẹn náà ti lọ yẹn. ọ̀rọ̀ yẹn gba omi ó bomi. Àti Àjọkẹ́. Yes, my best. Màá tẹ̀lé fídíò ọmọ yẹn fi tó lè sọ̀rọ̀ torí ọ̀rọ̀ pọ̀. Nǹkan tó ká analyse ọkọ̀ tó fẹ́ ká gbọ́ mi ni kó ti yé wa pé kó ti exalt ọmọ yẹn kó bá ti rí pé gbogbo tó ọmọ yẹn gbà pé. Extortion ni pọ̀. Extortion ti gbowó yẹn tán. So ó ti gbowó yẹn tán ọ̀rẹ́ nínú ọmọ yẹn. Tí ó ti yẹn. Pàpọ̀ ọmọ yẹn wà ní gbowó yẹn ti fẹ́ tán ó wá gbé ẹnìkan ọ̀rẹ́ ẹ̀gbọ́n ẹ̀ kan wá gbé o. Kó nà kíákíá. Ọmọ yẹn wá ní pípa tó ń kó bẹ́ẹ̀ ó jókòó sọ ọkọ̀ wọn wò. Ẹni nínú statement ẹ̀ ó sọ pé òun wò lọ́kàn tó bá jẹ́yàn gidi ọmọ tó wọ́n ẹgbẹ́ wọn ti lórí stretcher. Wàá wò pé mo ló ń lọ. Ó máa sáré jáde pé mo ló ń lọ ọmọ tó wà tó orin ó sùn ní òkú epo jókòó wọn ti o. Now gbogbo á ti gbọ́. Ó ń fún wa lésì ó ń try láti máa sọ pé ó ń rọ́bìṣì ọ̀rọ̀ ọmọ yẹn. Bẹ́ẹ̀ni. Nǹkan lábẹ́ ṣe ni pé tó bá dọ̀la tó lọ́n bá ti fún wa tó bá ti gba owó yẹn tán. Ìjọba ló ń bọ́ tó sọ̀rọ̀ ọmọ yẹn máa sọ̀rọ̀ ìgbésẹ̀. And that receipt ó gbowó kan lọ ọmọ yẹn. Wọ́n ó pe ọmọ yẹn gbogbo fúnra rẹ̀ pé ó lóun broke bí kò mọ̀ wọ́n yà wọ́n ní 600,000. Can you imagine? And that guy paid that money into his account. Ó ní receipt. Receipt yẹn wà. Ó ní receipt yẹn wá sí ṣòkan wọ́n ti lálẹ́ àná. Àti a máa post receipt yẹn. Nǹkan tí gbọ́ máa bẹ̀rẹ̀ lórí kí ló tà fọmọ yẹn lórí bẹ́ẹ̀dì. Tọmọ yẹn fi san 600 fún un. Ṣé wọ́n pé ibì kan láti máa mú? Ṣé wàá rọ̀rọ̀ tó sọ yìí ṣe é rí pé ó pè kó má sọ̀rọ̀ rárá. Báwọn máa gbé ẹ̀ lọ. Ṣé ọ̀rọ̀ yóò ti wà against nǹkan tí èèyàn máa ń ṣe ọmọ tó wà lórí ààrẹ wọn tó ń tì lọ náà ìgbà tó wá di àárọ̀ yìí a wá lọ sórí kìnìún àfi mẹ́sẹ̀jì ayé àwọn èèyàn kọ̀ọ̀kan síbẹ̀ gan pé ọ̀gbẹ́ni ó ti wá lọ yọ gbogbo mẹ́sẹ̀jì táwọn comments wọ́n ló mute comments kìíní ẹ̀. ó mú ti òfin fídíò yẹn lẹ̀ náà ṣẹ́ríbọ̀ ìtàn pè ní ay yẹn pẹ̀lú ògo Ọlọ́run we are going to get them and report them to Nigeria police. Ẹwà yẹn sọ fún wa láàárọ̀ yìí ó ní pé ọmọ yẹn ní pé gbogbo wa máa rí nǹkan tó máa ń ṣe pé ọmọ yẹn igbá àwò ẹ̀mọ̀ pé but òun fẹ́ wo ẹ̀dá Ọlọ́run tó máa gba owó fọmọ yẹn. Ìyẹn làwọn Nigerians ó ní ta ló gbowó fún kó tó wá sọ̀rọ̀ yẹ he mentioned that yes. And that is why ni àwọn èèyàn èmi àti tàfidìde pé irú Ọlọ́run mi ò sí irú Ọlọ́run pọ̀ that 13 million now ṣe máa pọ́wọ́ yẹn ti tọ́lọ́ ọmọ yẹn already. Now we have to start from the beginning and make sure between yesterday and today let's say 10 million Ọlọ́run dẹ̀ ṣe but because ó ti ra àwọn èèyàn we starting the rest of 3 million tomorrow. Ọmọ yẹn bá ti ọmọ yẹn ó ti ń rẹ̀ níta ti ń tọ́jú ẹ̀ tó a máa lọ bá 4 million yẹn ẹ ká pè ní 4 million ó lè ṣàlàyé fún wa lórí gbogbo aládùúgbò lórí fídíò ní sí nǹkan tó fowó tó ṣà òun ra mọ́tò ó ra ní fún ra kẹ̀kẹ́ fún rẹ̀ ó ra ọmọ yẹn ra táyà náà wò pèsè táyà wà ó yẹ yín àtòwó tí wọ́n yá lówó then we have to question you ìgbà tí mo ìdí jáde àti Naija story ìgbà tí mo ìdí jáde jọ sí gbogbo wa bí orí mi di orí mi ò mọ̀ orí mi orí mi di orí olídìí kan ti jáde before now starling lórí sọ̀rọ̀ ọ̀bọ̀ yìí ṣe but now ọmọ tó wà lórí bẹ́ẹ̀dì tí ó lọ́wọ́ tí ó lẹ́sẹ̀ you understand tí ó dẹ̀ epo wá ó bá rùn lọ́wọ́ wá ní ẹ kí o gbá sọ̀rọ̀ sí as Nigerians ó wá láti gbọ́ ìlú sí kẹ́nìkan máa ń tàbí pé o lè ní nǹkan á jẹ́ pé nìyẹn
ká ní kí irú nǹkan tó ṣọmọ yìí kó padà sí ìdílé ẹ̀ because it's pathetic ọmọ tí ò lọ́wọ́ ọmọ tó àwọn mi àdúnnù wẹ̀ ní. ẹ̀yin lè yọ. Spinal cord. Hey God. Ẹ máa ń kúrò ọmọ bẹ́ẹ̀ ọmọ tó ẹ máa wo máa yẹn kó tó fọ́ọ̀nù sí mi tí máa fi stop ní àti kìnìún ni pé ẹni pé kò feel remorseful rárá. At all. láti kọ́ ọ̀yàn tí ń kú sí ṣọ́ọ̀ṣì yẹn ẹ mọ̀ pé ẹni tó bá ti kú lójú ẹ̀ bí sójà tó lójú ogun tó ti pa lójú ẹ̀ ni tí ọba kú lẹ́kọ̀ọ́ wọn pé kí ló ṣe èèyàn mélòó ti kú lójú wọn. bí ọ̀bọ yẹn ṣe ń sọ̀rọ̀ nìyẹn ó ní àbíbáwọn tó ní káńsà wà bẹ̀ ẹ kò kí nǹkan ra sọ̀rọ̀ káńsà dé pé bóyá kí ó lè fọ́ ẹ̀. so kí wàá ló máa tí èèyàn bá ti kù sí lọ́rùn rẹpẹtẹ pọ̀ ti ṣe àwọn èèyàn secretly báwo ni kò ṣe ní máa ní lára pé ẹni tí ó lẹ́yìn ẹ̀ ti kọ́ tọ́wọ́ ẹ̀ ti rọ I don't know ṣe ni mo fún gbogbo iṣẹ́ máa yẹ iṣẹ́ jẹ́ ìrànlọ́ lára ẹ̀ ṣá. àbámọ̀ kọ́ wà pé tán má ṣe sí. so let's talk about this òun la di pé because tí wàá jẹ́ pé àwọn èèyàn I'm not I don't know but as a human being mo feel like tí gbogbo abájọ́ abáwò pé bí Gabriel máa ṣe báyìí lọ tó bá dọ̀la tó bá ti kẹ́ni kó lè kẹ́ni kó di because ọmọ yẹn Thank you, gifters. ọmọ yẹn kìíní lọmọ yẹn ò tí lè wọ tẹ́tí. Thank you so much, sir. Thank you. And like I said, Waiko, ẹ má bínú jẹ́ kí n kò sáré submit. Yes, ma. Ẹ kì í sáré submit, then you can all submit, okay? Ẹ má bínú. Ẹ̀wà àkọsílẹ̀ ẹ̀kọ́ máa ń pọ̀ máa dé kẹsàrè máa wá sọ̀rọ̀ ẹjọ́ ẹ báwọn èèyàn lẹ̀. Ẹ ní sùúrù, ẹ má bínú. So definitely, Mr. Ishola and your team, you have done very well. Ọlọ́run ò ní jẹ́ kí gbogbo wa ká ṣí ilé wọ̀ ibi tí tó ti máa gbá wa Ọlọ́run á yẹ ká ṣí wọ̀. That's the truth. Right from the onset, like I said earlier on, gbogbo àwọn tó enable Agbala Gabriel till this time ni àwọn tó dúró gẹ́gẹ́ bí ìyá ẹ̀ nígbà yẹn tí wọ́n rí òótọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ. Because like I said, I mean, we just watch, we see things, we work with emotions, we work with religion. Right from ọ̀rọ̀ ìyá àbèjì ọmọ aráyé ni àwa ti rí traces yìí lára, àti rí traits yìí lára Agbala Gabriel. Ó ti hàn gẹ́gẹ́gbẹ́ wípé is out to milk. He became a real estate realtor. Ó bẹ̀rẹ̀ sí ń talẹ̀. Ó kó àwọn èèyàn, ó kó wọn jọ. Tó bá ti fún wá nídìí owó, wọ́n help wá sí help. The first thing you introduce to them is the land. Ẹ wá ní káwọn èèyàn dáwó, ẹ fẹ́ kọ́lé fún wọn. A sọ fún yín gbà yẹn. Bọ̀ wọn ò gbọ́. Muideen tún dé. Bàbá yìí náà tún sọ tiẹ̀. Gbogbo yín kẹ́nu bo Muideen. Nígbà téèyàn ra eyín ó tún gbé eyín yẹn lọ́wọ́ Muideen ìgbà tó yẹ. But nobody listened. Now look at the way he came out today with gbogbo nǹkan tọ́mọ yẹn sọ, gbogbo ẹkún tọ́mọ yẹn sún tí gbogbo wá dé rí. He came out to rubbish what he has said. Bí ìgbà tó pé ó parọ́ mọ́ òun. Wọ́n ní àwọn kan bá ní wọn ò mọ̀ọ́rẹ́. Irú oore ẹ̀dẹ̀ wo lẹ̀ ń ṣe fáwọn èèyàn? Orí ẹ̀jẹ̀ wo lẹ ṣe fún Muideen? Tẹ gbalé fún, tẹ kọ́lé fún, tẹ fún níyàwó, tẹ lọ ń dóyàwó ẹ̀ mọ́nulé allegedly. Irú oore wo lẹ ṣe? Ẹ mú ẹgbà ẹ yàn án lójoojúmọ́ and you people start there. Ní orí àga yín ẹni oore ló ṣe fún ẹni Muideen ò mú oore. Irú oore orí burúkú wo nìyẹn? Oore wèrè wo lẹ ṣe fún Muideen? Tẹ wọ aṣọ fún, tẹ kó aṣọ yín, aṣọ tẹ ti wò ògbọ̀kù, tẹ kó sí, tẹ gbé táìsì lọ́rùn, tẹ fi ṣe wedding, tẹ gbé ọmọge yín, tẹ ní kó bá yín mú wọlé, tẹ lè máa rí lójoojúmọ́ lálálẹ́. Irú oore wo ni? Allegedly ni o. Irú oore wo lẹ ṣe fún èèyàn? Tẹ kọ́ ilé, tẹ forúkọ yín kọ́ ilé ọ̀hún. Ọ́fíìsì ti bá rántí. Few months ago, he went to that house. So I know when you bẹ̀rẹ̀ sí pariwo, ó ti fẹ́ lọ ta lé yẹn, ó ti fẹ́ gbé fẹ́ lò mí. Do you know that? Oríyọmí and that. Tí ó gbọ́ gbogbo kìíní yẹn, tí ó bá yẹ dìde tó fẹ́ jà, tó dúró tì, ṣe bẹ́ẹ̀ yẹn èèyàn lẹ́sọ̀ Oríyọmí ń jealous ẹ̀. Meanwhile,
ọ̀dọ̀ Oríyọmí ló ti rí pé wọ́n ń ṣe oore Oríyọmí tó ń raise owó fáwọn èèyàn. It took opportunity because ọ̀dọ̀ Oríyọmí ló ti bẹ̀rẹ̀. But you people, you were blind. Ẹni Oríyọmí ń jealous ẹ̀ because ó ti ń lérò. Ẹ sọ Oríyọmí di èèyàn yẹpẹrẹ nítorí ọ̀rọ̀ Agbala Gabriel. Kí ni bàbá yẹn ṣe? Because Muyideen ó ti sọ gbogbo ọ̀rọ̀ yẹn, ó ti sọ gbogbo ẹ̀ fún Oríyọmí. Oríyọmí himself saw everything. He couldn't treat that case the way he should have treated it. Nítorí ọ̀rọ̀ ẹ̀yin ẹ̀dá Ádámọ̀ tẹ́ ẹ̀ sọ pé Oríyọmí ń jealous ẹ̀. Wọ́n tiẹ̀ fi ní kọ́kọ́ tán. Gbogbo kéèsì tí Oríyọmí ń ṣe ìbà fún. Àkọ́kí appreciate ara wa ni. Oríyọmí lè ní tiẹ̀ omi òmò, but when it comes to pé èèyàn ń ṣe nǹkan ẹjọ́ ìbà fún Oríyọmí. Wọ́n gbé case lọ fún all because he's a presenter too, all because ó ṣe irú iṣẹ́ yẹn ẹ wá ní ó ń jealous ẹ̀ ni ẹ jẹ́ kí màá yẹn investigate case yẹn ẹ mọ nǹkan tó yẹ ṣe ó yà jáwọ́. Ṣé mo pé níbẹ̀ náà ló sọ pé ok ẹ gbé ìwé ilẹ̀ yẹn ẹ gbé padà fún ẹni yẹn. I don't know the account details, you can go to all the account details yẹn lórí Facebook ẹ jọ ẹ lọ sọ́dọ̀ mọ́mí kílẹ̀ pé bọ̀bọ̀ yẹn náà Akeem lórí Facebook lórí TikTok ọkọ àwọn single mothers mo lè. Between 7 and 9. Yes, and tomorrow maybe uncle you can send the account number to me. I'll paste it on all our pages. Okay, man, so for okay. Ṣẹgbọ́n. So my dear people, the same thing ó sọ níjọ́ yẹn ó ní kọjọ kó mú ìwé kínní kó gbé fún Muyideen. Ẹ̀ẹ́dì bí Muyideen ṣe yẹn ó yọ̀dà ní kó ṣe òun yọ̀dà gbogbo nǹkan wọn fún wọn. Ẹ kò gọ̀ ni ó mọ tójú òun rí ń bẹ̀ náà. Níbo lẹ ti bá sọ pé ẹ fún èèyàn nílé kó máa gbé inú ilé kò ní liberty láti ṣe anything níbẹ̀. Ó di prisoner sínú ilé yẹn. Gbogbo àwọn tó fẹ́ jà lórí case yẹn gbà yẹn. Ẹ̀yin ẹ̀ ní bla Mr. Amúṣàn dádì ẹ má bínú dádì Amúṣàn. Ẹ̀yin náà jẹ́ kó ṣe. Not because I love you I will not say the truth. Níjọ́ tí bá ti nífẹ̀ẹ́ tí bá pò ń wo àwọn ìwà kan tí ìbá lè sòótọ́ ọ̀rọ̀ fún ẹ dábì pé mi ò nífẹ̀ẹ́ ni. Bí dádì mi ṣe wà yẹn ẹ ṣáà máa yìí dé dádì mi bí ṣe ilé ọ̀gbẹ́ ètò látijọ́ tó ti ṣe ọ̀rọ̀ obìnrin yẹn bó ṣe street Manuela mi ti láì dádì mi mọ́. Mi ò láì kéèyàn máa ṣerú wà yẹn. Nǹkan tí ò dáa don't let us lie about it. Ẹ sòótọ́ máa sọ bó ṣe rí and I don't give a fuck about it. Go on sir. Ẹ̀yin tẹ́ ẹ̀ sọ̀rọ̀ ẹ má dùn. Iyunade, ẹ̀yin ni kẹ́ kọ́kọ́ sọ̀rọ̀. Iyunade, can you unmute and say something? Good evening. Auntie Ajoke. Yes ma ẹ káàbọ̀ ma. Awo. Yóò sọ sí ní lẹ́nu ó bùyọ̀ sí. Kẹ́rí gbogbo àwọn tó Ṣọ́kọ̀ ẹlẹ́jẹ̀lì. Okay. tán hide behind the altar. Tó ń ṣiṣẹ́ aburú bọ̀. Whatever they're pushing out. Wọ́n wá ń wá ojú rere. Bọ́lá ṣe máa tú wọn láṣìírí díẹ̀díẹ̀. Wọ́n máa miscalculate lọ́kàn. Àṣírí wọn máa tú. Let me write my name. Àwọn èèyàn náà yìí gbà mí ẹgbẹ́ àwọn ò sí lọ́wọ́ wa ká kọ́kọ́ ra deliver àwọn sọ́dọ̀ nǹkan náà dípò kéésì. Bẹ́ẹ̀ni. Because it's really pathetic, honestly. Kẹ̀wò situation tí ọmọbìnrin yẹn wà. Even though let's agree pé ó fà ẹ̀tọ́ Agbala Gabriel is to reject it pé owó tí ò tí tó nǹkan kan. Purpose nǹkan tó ń ṣe táwọn public tó ń ṣe dá owó yìí àti mìtẹ̀ àwọn kan wá lọ ń jẹ ẹja kíká pẹ̀lú pọ̀nmọ́ Ọlọ́run jẹ́ kẹ́ ní darí àánú ṣọ́ọ̀ṣì yìí yẹn because the purpose of why the public donated that money fèsì yẹn already ẹ lọ fi ń jẹun ẹ lọ fi ń ra fún ẹ fi lọ ń ṣe ó kù díẹ̀ káàtó. Ẹ rántí long time tí Agbala Gabriel tẹ́ pé foundation ló ṣe máa fi ń gba owó tẹni ó dàgbò because I stopped following him because ṣe rí
ibi tí mo ti gẹ̀ẹ́tì Mr. Gebu ẹ̀rí táwọn Nàìjíríà bá ti ń pè àdúrà wọn ó máa ń wà mínímọ̀ ni ṣó ti yẹ yín mo tó bá ti jẹ́ àwọn diaspora àdúrà yẹn máa dé ìgbà mo ti mọ̀ pé scammer ni máa ń scammer wò honestly ma. tó bá ti pè pé mo lẹ ti ń pè bò mo lẹ ti ń pè. I'll put my mobile there. ó máa hold wọn títí tó bá ti jẹ́ àwọn ti Nàìjíríà ó máa tètè já wọn ni. Because ó mọ̀ pé àwọn owó táwọn ti Nàìjíríà bá máa gbé lẹ̀ kò bìsàbìsà àwọn tará òkè òkun ní tabroad rí nẹ̀. bó ṣe rí gbà míì ibi tí táwọn èèyàn bá ti ń wọ́ lọ ibi kan tẹ́rọ pé irọ́ ló wà bẹ́ẹ̀. tí èrò bá ti ń lọ bì kan jù tó ti ń ṣe bìsàbìsà ń bẹ̀ tó tẹ́rọ ṣe kò sóòótọ́ kankan irọ́ ló wà bẹ́ẹ̀. But people like to defend the lies. ẹ̀rọ tí ìgbà tí ìyá aláṣàbí jáde tó pariwo máa ní àwọn èèyàn sọ pé màmá ń jẹ́lọ́sì ni ó ń ṣe gbá lọ́jọ́ náà pé ẹni tó ń wo scammer lady kan tún jáde star girl tó sọ pé ìyẹn ó fẹ́ fi style fẹ́ fi gba pátá nídìí òun gbà ẹ̀ tó pé nobody can listen to that lady. òǹkọ́ ló wá ṣẹlẹ̀ yìí. My thing is Agbala Gabriel tó bá mọ̀ pé òun fẹ́ ṣoore ó yẹ kó ní structure mà. Okay. You can call. Camera kan gbogbo yín síta kó dẹ̀ wà documented. má bínú ìyá mi pé mo dárò bọ́yá àǹtí Àjọkẹ́ ti gbà pé Tọ́lání náà ti jáde tó wá dúró. Tọ́lání dúró tí ń gbà yẹn ni now ó lè máa bá tiẹ̀ jẹ́. tó bá mọ̀ pé òun fẹ́ máa gba commission lórí owó yẹn gbà mí ibi téèyàn ti ń ṣe nìyẹn ti ń jẹ because owó náà ló fi ń operate àwọn tó kọ́kọ́ ń jẹ àmàlà àtẹ̀já kíkà ń bẹ̀ ni ṣó ti yẹ yín. ó kúkú sọ pé òkè o wá bí ṣe máa kọ nọ́mbà yẹn tó bá ti kọ ṣé ọkàn mọ bí nọ́mbà wa. 15% ìyẹn ti máa wà documented kò ṣe pé káwọn máa fi steady by trick. Àmì. ìwọ olè nìyẹn ọ̀kánjú wà. Thank you, good ìwọ chance. scammer. àǹtí mi ẹ má bínú ẹjọ́ mà ẹ rántí ìgbà kan náà bóyá 2 weeks ago ó jáde ó ní federal government Ọ̀yọ́ state government ẹ wá gbé àwọn tó wà lọ́dọ̀ wa àwọn tó wà lọ sọ́ọ̀sì ṣe wọ́n kò ṣe signs and wonders. màmá jáde màmá pàdé mo ṣe fún wọn lọ́nà ìjì ọ̀ìlì yẹn kára wọn yá. Kò ṣe pray ìwọ náà máa pray. Ó yẹ jẹ́ kó sọ̀rọ̀ tán ẹ ṣe jàre ẹ ṣe sí swipe ó tọ̀lẹ̀ sọ ó yẹ ìwà sọ̀rọ̀ lọ. ó ṣe fídíò yẹn lábàá bí aláṣàbí ṣe jáde ìyẹn pé ẹ̀yin gọ́fọ́mẹ̀ntì tá ló fún mi ní láyọ̀nù ẹgbà mi wọ́n fún mi láyọ̀nù lẹ́ni o. ta ni yẹn ta ló ṣe yẹn. ló ṣèdí láyọ̀. ẹni tó ṣe lẹ́yìn. Who is the person? ẹ bá mi wò tá ẹ bá lè ṣe máa mẹni náà. òun náà wo bẹ́ẹ̀ wò yìí. Ejidola Awere, God bless you ma, I don't know who you are but God bless you ẹ ṣé gan ni o wọn ò fún wa láyọ̀nù ní bíbá ilé o ó yẹ gbogbo wa jọ ṣí owó yẹn ni o wọ́n ṣe fún wa ní o God bless you ma. ọmọ olóríire ni ọmọ olóríire gbogbo wa náà lóríire thank you so much ma. Thank you ma. nǹkan tí mo fẹ́ sọ nìyẹn pé ó yẹ kó ní structure ká lè ṣe pé ọ̀rọ̀ olè 419 ló wà níbẹ̀ kán wá máa fi Ọlọ́run bojú ṣọ́nà mi yé yín wọ́n kúkú sọ pé òkè 50% o ẹ máa transfer ẹ̀ sí foundation wa. àwọn ní kẹ́bù wà láìpù ẹ jẹ́ ká stream ọ̀nà wà láìpù. èyí ni o ó yá akéèyàn kan stream ẹ ẹgbẹ́ stream ẹ pásítọ̀ o àlàmáyọ yìí o pásítọ̀ o àmàyọ yìí o. Come on, lọ sí ṣọ́ọ̀ṣì ẹgbẹ̀yìn if he continue like no ẹ má call for violence nǹkan tó àwọn ọlọ́pàá yẹ kó investigate but bí pé o lè kan náà ní gbogbo wọn ṣó ti yé yín so ẹ má call for violence you know let gbogbo wọn ojú wọn ò fọ́ wọn etí wọn ò dẹ̀ di ó yá ẹ jẹ́ àwò ẹ má sọ̀rọ̀ lọ. ẹ jẹ́ kẹ́ni bí sọ̀rọ̀ mọ́ mo ti. ọ̀rọ̀ ẹ ṣe. Gabriel ò lè ní èmi lẹ́yìn kan ti jáde igbe kọ́tọ́ ìjọba wọ́n ti dìjọ planet mú ìdí ìyẹn tẹ́lẹ̀ mú ìdí ìdí ẹ̀ sọ pé ọmọ ojú rìn lòun. Star girl ló sọ.
even ó gé ìyá ayé wà ìyá ẹ̀ tó ń tọrọ fóònù fún ìyá ayé ẹ̀ lójú afẹ́fẹ́ wọ́n tún ní bá dé bàbá kọ̀ wọ́n wá dáwó wọ́n tún dáwó wọ́n sọ ní ọlọ́run ló pè náà ọlọ́run ṣe pè é airtel ni àbí ẹtí salat àbí ẹtí ẹ̀ náà fi pè é àbí àti Àjọkẹ́ ẹ káàbọ̀ láti Èkó ìgbésẹ̀ra tèmi tẹ́ mú wá ẹ fi jíṣẹ́ ẹ ṣe gbọmọ gẹ́ẹ̀lì yẹn sunkún orí gẹ́ẹ̀lì yẹn pé bí alájọṣọmọlú every evidence wọ́n ṣe ń sẹ́ndì owó wọ́n ṣe ń béèrè the mode of operation wọ́n ṣe ń béèrè gbogbo ẹ̀ ló analyse fún wa mo kọ́ síbi tí mo wà ní mi ò sùn mo tún tají wọ́n sì tún ṣe ló ń sọ gbogbo ẹ̀ nígbà tó dẹ̀ sún òun wá pé àwọn. it's not online ló ń bọ́lá ti sọ pé gébú wà online kò sí online o ó yẹ máa sọ̀rọ̀ lọ. àná tí yóò tó ṣe gbé wá tó ń gbà kan tó ló wá sí UK òun ta kò ṣe dáadáa sí wọn lára pé kọ́ máa lò ó. ìyíwù ẹ̀bà tó ń fún wọn náà àti ráìsì náà àti gbàdúrà ṣé kàdúrà ni a ti kúkọ́ sí gbogbo gbẹ̀ gbogbo jáàmùsì ẹ̀ ló wà lórí oúnjẹ tó ń fún wọn. ló kọ búrú ẹ ṣe gan-an ẹ ṣe gan-an. kí la máa ṣe sọ́rọ̀ tó wà lẹ́yìn ni EFCC. ẹ bá gbọ́ mi ẹjẹ́ sọ̀rọ̀ tó máa sí mi ẹ ti lọ jayé gbogbo ayé láyé Nàìjíríà ẹ ti lọ jayé lẹ́kọ̀ọ́ nínú wàhálà ó ní religious organization òun ti regulate gbogbo wọn gbọ́dọ̀ wà register ọmọ bẹ̀rẹ̀ sí ṣe church kankan ó yẹ kó máa register wọn kó máa wò ó náà bá ti ṣe kó lọ close wọn gbogbo church náà lọ close ní Uganda wọn tó ṣe ẹ̀ṣẹ̀ tó wá bẹ̀rẹ̀ church wọn èyí tó bá ti tí ó bá ti wà under their law Ọlọ́run ní kẹ́ máa sìn ẹ gbọ́dọ̀ máa gbowó wọ́n gbọ́dọ̀ everything is regulated in that country now regarding religion ó yẹ kó regulate ẹ. ẹ ṣe gan ni. olè dẹ ní olè wọ́n ti sọ náà ìyẹn aláṣàbí ti sọ àwọn ladies kan náà ti jáde pé olè ní bad boy ní tẹ́lẹ̀ ọlọ́run àní ọlọ́run kan ló pe òun ọlọ́run gbọ́dọ̀ ti pè é MTN náà fi pè ní àbíyá tẹ́lẹ̀ àbí tí mo bá. àmọ́ ẹ ṣe thank you ma thank you. Yes, ma. ẹ ṣe gan ni. No, it's and then you call up say APC ló kàn. APC ló kàn kẹ̀. Yes, ma ẹ káalẹ́ sà o ẹ káàbọ̀ sà. Ìkọ́ mo fẹ́ sọ ní pé olóòtú ti sọ pé mo fẹ́ sọ nípa Oríyọmí Hamzat. Ọ̀dọ́ àlùkò mi ti sọ ní pé tẹ́lẹ̀ èmi bínú sí Oríyọmí gidi gan pé wọ́n dájú ẹ̀ dáadáa. Gbàgbé wá gbọ́ látẹnu yín sìn ní pé tó pé wọ́n sọ pé Oríyọmí ẹ̀ ń di kọ̀ọ̀kan báyìí ọkọ̀ iṣẹ́ ẹ̀ wá gbọ́. Tó pé ìgbà yẹn tí wọ́n yìí sọ pé Àgbàlá nù òun Oríyọmí ò sọ kankan wọ́n mú jù wọ́n gbọ́ látẹnu ẹ̀. Bẹ́ẹ̀ kọ́ sọ fún pé báwo ni ẹ máa nu àgbàlagbà báyìí tí mi ẹ̀ sọ lọ́jọ́ ẹ̀ káwọn láìsí yẹn wọ́n sọ kankan èmi ò mọ̀ pé àwọn kùsínú ti wà á lẹ̀ torí ẹ̀ lórí Oríyọmí kọ̀ fi play along pẹ̀lú wọn inú mi dẹ̀ dùn fún wọn pé ọwọ́ intelligent gan yẹn bàbá Oríyọmí Hamzat bọ̀ nípa tó ẹ máa ẹ̀ di Agbala Gabriel àwọn ará Amẹ́ríkà òkè òkun ló ń fún láyé jẹ ló máa ń fún àwọn láyé jẹ Nàìjíríà any small thing ẹ máa sáré máa ṣe oore náà láì oore tẹ́ ẹ̀ wà kúlẹ̀kúlẹ̀ ẹ̀ ẹ máa sáré máa donate owó sáré máa wà ní gbogbo wọn ní WhatsApp àwọn nǹkan náà fún ọ ní opportunity jù èèyàn táyà òòyà tó ń gbowó lọ́wọ́ ẹ̀ padà wọ́n sọ pé kíkẹ́ ẹ̀ gbọ́n tálípẹ́yẹ̀ ògbọ́n sì yìí gbogbo eléyìí sí àdìmọ́ tó yẹn lọ wọ́n yìí dẹ̀ sọ̀rọ̀ gbà ẹ̀ àgbọ̀kọ̀ tó ń sọ àwọn ọ̀dí jáde àgbọ̀kọ̀ tó ń sọ òkòtí kò fẹ́ pé kọ́ ẹ̀ǹdì gbogbo NGO tó ń ṣe káwọn yàrá máa donate fún wọn best thing nìyẹn kọ́dẹ̀ report account ẹ̀ àti Facebook àti kí n kó wá lọ sí mi káwọn yàrá máa follow ẹ̀ best thing ẹ̀ kọ́ máa donate anything fún wọn kó lọ wá ṣẹ̀ṣẹ̀ ṣé pẹ́ sí Jésù wọ̀ láì ṣe Jésù òṣìṣẹ́ ni ó sùn mí o Jésù òṣìṣẹ́ báwo lè máa lọ káwọn èèyàn tó máa pé gbogbo ń ṣe NGO ṣé táwọn ará Amẹ́ríkà ṣe ń ṣe nìyẹn ṣé táwọn ará London ṣé táwọn Europe tó ń ṣe NGO nìyẹn
ẹ̀yin káde wa sọ di nǹkan mi dépò ṣe ń ju oníṣẹ́ ti ẹ personal work ẹ òní lọ́wọ́ báwo kò ṣe ní máa jalè ẹ sọ fún mi ó sọ pàdé sọ èbèbè àwọn ọmọ sọ èbèbè tí mo owó èèyàn tó jẹ́ ilé tó kọ́ fún bàbá wọn ọ filẹ̀ fún mi wọn lọ mọ́ wọn ẹ̀yà àsìmọ́ ọjọ́ tó lọ sílé imú ìdí tó sọ pé wọn ò rí imú ìdí o pẹ̀lú àwọn ọmọ sọ èbèbè o ọgbọ́n èèyàn tó jẹ́ wọn lọ wọn ọ filẹ̀ fún kó máa mú lọ torí ẹ̀ kọ́ máa support NGO ẹ̀ ẹ̀yin ẹ̀ẹ́dẹ̀rẹ̀ ti platform tẹ́ pé ó stọ́ọ̀kì rẹ̀ lè announce gbogbo news yẹn lápẹ́ káwọn ẹ̀ máa support NGO gbogbo èèyàn tó ń ṣe mọ́ destiny yẹn wọ́n dẹ̀ gba $4 million lọ́wọ́ ẹ̀ gẹ́gẹ́ bàbá ìṣúná pé $4 million tó má dẹ̀ ti gbà lọ́wọ́ ẹ̀ wọ́n fi ṣe business fún gẹ̀ yẹn ó tán wọ́n gbà lọ́wọ́ ẹ̀ ẹ jọ wọ́n ló kọ̀ fẹ́ nìyẹn. ẹ ṣe gan ni God bless you sir. ẹ ṣe ta ọjà ẹ̀kalẹ̀ ọ̀ àti Àjọkẹ́ ẹ kálẹ̀ mà. ẹ̀sẹ̀ kọjọ́ mẹ́ta. Yes. So ẹ jọ̀ọ́ mo fẹ́ kọ́ bẹ̀rẹ̀ ṣé mo lè sọ̀rọ̀ because mo fẹ́ sọ̀rọ̀. ẹ bínú sọ. Kí n bínú sọ ok. Nǹkan tí mo máa sọ ni pé ṣe rí àwọn Facebook fracas people ló enable Agbala Gabriel ṣe yẹn àwọn ló enable lẹ̀ àwọn enable ẹ̀ àwọn ló jẹ́ kó di olè kó di amrọ̀bà sórí social media láti bẹ̀rẹ̀ làwọn ti mọ̀ pé ní èyí àti bẹ̀rẹ̀ ayé ìgbà yẹn ó máa ń wọ ṣẹ́ẹ̀tì brown kan báyìí á fi tó wẹ̀ sọ̀rùn ó máa ya gbogbo àwọn abúlé Ìbàdàn yẹn gbogbo àwọn gẹ́gẹ́ gbogbo àwọn bíi ọjà yẹn ló máa yà káàkiri ká ló máa bá wọn yá yẹn agẹrun ẹ̀rí kò bèè báyìí àwọn pọ́ǹkì ayé àtijọ́ yẹn ó máa gẹ̀ ìgbà tó tọ́ sí Facebook ẹ má bínú mo máa dárúkọ. ẹ ṣáà mọ̀ pé mọ́mì mi ti kú o. ẹ má wọ̀ irọ́ mo kò bá dárúkọ àwọn èèyàn méjì ní àwọn tó rí ní. ẹ kò sí o. ọ̀dọ́ dẹ̀ àmì àmúdẹ ti bèrè pé ṣé mo lè sọ̀rọ̀ ìgbà tí mo tí o bá ń ṣàwọn fraka bíi you can mention tí o bá ṣe fraka bíi. kí ni àti bísí sọ àti bísí sọ kọ́kọ́ àti bísí sọ. ẹ jẹ́ kí n sọ̀rọ̀ àwọn oníkọ́ọ̀tù sọnù àti àwọn blọ́gà ìsọnù tó ń promote ẹ̀ àwọn méjì lórílẹ̀ ẹ̀dẹ́bùlẹ̀ tó fi di mọ́sítà tó dà lẹ́nu. ìgbà tó ti jalè yẹn tó bá jẹ́ pé wọ́n jẹ́ kó mú gbà yẹn ni àwọn yẹn ni ò jẹ́ káwọn èèyàn mú tó ń promote gbogbo iṣẹ́ gbogbo tó ṣe tó ń bá cover ẹ̀ rọ̀. ẹlẹ́yìn george ẹ̀yìn court ẹ̀dẹ̀ rí gbìyànjú jalè kojúkorojú ẹ̀dẹ̀ rí ìyàtọ̀ fi jẹ́ múyèdè ẹ̀dẹ̀ cover ẹ̀ up lẹ́yìn náà dẹ̀ láwọn ọmọ ti yín. àti ẹ má bínú pé mo kọ́ ti ṣẹ́rẹ́ ẹni tẹ́ dárúkọ yà á mọ̀ pọ̀ àwọn blọ́ọ̀gì ẹgbẹ́ náà ti drag ẹni pé òun náà ti jẹ́ tó sí òun náà ti rí pé ó lè ní òun náà ti rí pé ó lè ní àwọn tó enable lẹ̀ báyìí wọ́n ti rí pé ó lè ní òun náà ti sún mẹ́yìn but nísìnyí they need to come out and face him because wọ́n rí pé ó lè tó jàǹgbá yẹn wọ́n rí púpọ̀ ó dẹ̀ ń fáwọn náà ní nǹkan gbà yẹn. ìjàlè yẹn tó fi gbogbo gbà tó fi jalè tó fi sáìdì ẹ̀ yẹn ó fún wọn ní gift ó fún wọn ní gift and that was why they shut their mouth ìgbà tó lè yẹn tó ti jà tó rí bí ó lè yẹn bó ṣe pọ̀ tó torí ẹ̀ ní gbogbo wọn ṣe rọra dákẹ́ tí wọ́n sọ ẹni tí ń pa ọ̀rọ̀ ẹ̀ mọ́. so ẹ wo ọ̀rọ̀ ọmọ yìí tó ṣẹlẹ̀ lẹ́yìn ìsìn ẹ wò bó ṣe bọ́ta bó ṣe ń lo ìbojú ok kí ni iṣẹ́ tí Agbala Gabriel ṣe he lives on people's misery. You can imagine. A lot of people are miserable and you live on their misery to enrich your own personal pocket. Who does that? Ẹkún àwọn èèyàn kan ló fi ń ràn ẹ́ lọ́wọ́ ló fi ń kọ́ ministry ló fi ń kó property jọ ó fi ń tọ́ àwọn ọmọ ẹ̀ ó fi ń rán ìyàwó ẹ̀ lọ sí ìlú òyìnbó ìwọ náà ó fi ń fly lọ everywhere. So irú bàbá yẹn sì tí ìṣẹ́ bá ta lọ́jọ́ wájú kò tó bá ń jèrè iṣẹ́ ọwọ́ nǹkan tó ṣe àwọn èèyàn máa rò pé ó ń ṣe dáadáa ni pé ó dẹ̀ ṣoore o. kò ṣoore nǹkan tó ṣe yìí kì í ṣe oore ó lè náà pé nǹkan tó ṣe yìí ó lè náà pé nǹkan tó ṣe because ó lè fi orí gba owó èèyàn tó mọ̀ pé ó ní ìdánù kó wá gba half of the money tó máa ran ẹni yẹn lọ́wọ́ kó wá fi yẹn kó fi kọ́rọ̀ jọ kó wá lo ràn lọ́wọ́ irú ràn lọ́wọ́ wò ni. When he has an hospital now. And tó bá sọ pé ní charity ṣé charity is non-profit organization. so mo wọ́n dàbí ìdíwé táwọn èèyàn máa ṣe bí educated illiterate because mo rí a lot of people máa sọ pé ibi tí èèyàn ti ń ṣe lèèyàn ti ń jẹ. ibi tó bá ṣe èèyàn máa sọ pé ibi tí èèyàn bá ṣe kí ni ìwọ tó ò níṣẹ́ ò lẹ́ni tí tó ṣe wọ́n kò lè contribute owó fún yàn wá ló gbé organisation jẹun kó ń gbowó fáwọn èèyàn ó lé ní wọ́n náà.
ṣé ẹni tí ọmọ yẹn bá fẹ́ take up pẹ̀lú ẹ̀ legally ó máa ṣẹ̀wọ̀n sí nǹkan tó ṣe yẹn àwọn Nigerians àkọ́ máa ń tọ́ra wa jẹ ni tọmọ yẹn bá take up pẹ̀lú ẹ̀ legally torí nínú registration charity ẹ̀ tó ṣe ó wà bẹ́ẹ̀ pé charity is non-profitable organization you don't have any right whatsoever right to take 1 cent out of the money to back contribute to your God bless you. God bless you. Àwọn mi àdìmọ̀ wọ́n ń gbọ́ oríṣiríṣi lóòótọ́. Nígbà tí ń ṣe láti. You don't have the right 1 cent out of that money you are not entitled to it. Mi wà lè sọ tẹ bá wá ṣe lábẹ́ fún ara yín o òkè mo wá rówó yẹn òkè ẹ gbà ẹ wò gbà tó bá woman kan báyìí woman rárá kan báyìí tó bá gba owó woman yẹn ara wọn ní tíátà yẹn náà ni tó sọ pé òun fẹ́ bá woman yẹn kọ́ ilé tí woman yẹn sọ pé òun ti nílé tó ń gbé ẹ wò bó ṣe kó ẹ̀yin woman yẹn sí gbogbo èèyàn táwọn èèyàn bẹ̀rẹ̀ sí bú woman yẹn because obìnrin yẹn bó ṣe kéré tó yẹn ó ní ọgbọ́n ní. ṣé àǹtí rámọ́tà kọ́ lẹ́yìn sọ àǹtí rámọ́tà. no kì í ṣe rámọ́tà o. o ìyàgbọ́ ńkọ́ ìyàgbọ́ ńkọ́. no kì í ṣe ìyàgbọ́ ńkọ́ there's another woman tó máa ń ṣe ọwọ́ torí kò ti ṣoríire tòròmágbè láyé in the 70s. woman yẹn kúrú báyìí ó kúrú Ìbàdàn náà ló ń gbé one area níbàdàn ló ń gbé ó ti gbóbìnrin yẹn wá tọ́mọ ẹ̀ náà. thank you victor. ọ̀rá náà ni tó gbé wọn wá bó ṣe gbowó fún yẹn nìyẹn bó ṣe gbowó tán fún yẹn ó wá fẹ́ lò fún obìnrin yẹn ó fẹ́ gbowó yẹn obìnrin yẹn náà ẹ rí ó smart bó ṣe kúrú tó yẹ ó smart gbogbo ọpọlọ tó yẹ kó fi dàgbà wọn kò fún ni bó ṣe kúrú yẹn ìyẹn sọ pé ọmọ tí ìyẹn lọmọ tí bàbá wọn bí pọ̀ gan nípa àwọn fẹ́ẹ̀ tó bóyá bíi 10 òun ti plan pé kọ̀ọ̀kan náà àbúrò òun máa dá wọn lókòwò máa yọ nínú owó yẹn máa fún wọn chọ́ọ̀chì tó ń lọ òun máa fún wọn lé báyìí. ok mo rántí. obìnrin yẹn sọ ní categorically pé Agbala Gabriel òun máa yọ 500 òun máa fún. Sorry, ma. I think one down almost 5 million naira food. Bẹ́ẹ̀ni, ó fẹ́ gba owó yẹn lọ́wọ́ obìnrin yẹn. Obìnrin yẹn dẹ̀ mọ̀ kó fẹ́ gba owó yẹn lọ́wọ́. Obìnrin yẹn sọ pé màá fún yín ní mo fẹ́ fi obìnrin yẹn mo fẹ́ san táìtì ní church ní màá fún yín ní 500,000 kò tẹ́ lọ́rùn. Kò tẹ́ lọ́rùn tó ló fẹ́ gbowó yẹn. And that woman she was really smart. Ó fẹ́ fọgbọ́n tán pé ọkọlé fún síbẹ̀ woman yẹn sọ pé rárá òun nílé tó ń gbé. Ẹ̀kọ́ tó máa fi tẹ́ bá notice ṣé nǹkan tó ṣòwò àti àǹtí rámọ́tà ìyá gbóǹkan nítorí pé kò ṣe bẹ̀ ni property yẹn wà ni ò ṣe bá wọn raise owó mọ́. ni ò ṣe bá wọn raise owó bẹ́ẹ̀ so ṣé mo ó ti perfect olè yẹn débi pé ẹ wo ṣó tó wá ṣe láàárọ̀ yìí sí ẹ̀yin àwọn èèyàn rí bó mu omi tó mu yẹn ṣé mo pé wọ́n ní wọn kì í bómi ṣọ̀tá wọn kì í bómi ṣe ṣé omi tó mu nínú ṣó yẹn kì í ṣe púpọ̀ mu mi lásán ẹni tó bá ti sọ̀rọ̀ dé ara fi omi àtúrà gbèsè àtúmú jẹ̀bi pé ẹ̀yin lẹ́yìn ẹ̀yin orí social media ẹ máa gbà gbogbo nǹkan tí bá sọ báyìí máa fẹ́ tèmi ni bọ̀bọ̀ yẹn ya olè. ṣé kó tún múra àǹtí ó tún múra wá ni. ó lo oògùn àló ń lo oògùn sí alákọ̀ọ́ṣe ni ó ń lo oògùn. èmi ò sọ bẹ́ẹ̀ o àǹtí Bísí. ó lo oògùn ó fi oògùn tó bá ti gbowó lọ́wọ́ àwọn èèyàn tán tó rí pé àwọn èèyàn dìde wọ́n fẹ́ máa sọ̀rọ̀ nípa wọn pé ẹ máa fẹ́ tèmi ni kò sẹ́ni tó gbómi ṣọ̀tá fi mú mi lórí show yẹn tó mú mi every second tó bá ti sọ̀rọ̀ díẹ̀ tó bá tó ti fẹ́ sọ̀rọ̀ àtúgbé tó mi àsáyé mú mi dé ṣé kò mọ̀ pé òun máa mọ mi kó tó wá sórí show orí show ló ti wá mú mi pé gbogbo yín gbogbo nǹkan tí bá sọ lẹ́nu yẹn gbúdọ̀ gbà sí mi lẹ́nu tó bá ṣe sọ yìí ìgbójú ló fẹ́ wá lò ní diamond ó yẹ kí everybody dìde kó report ẹ̀ kó competition against I'm telling you 100%. KFCC kan gbé 100%. KFCC gbé owó tó fẹ́ gbà lọ́wọ́ àwọn bí owó tó fẹ́ gbà lọ́wọ́ wọn ẹni pé ọmọ tó ní spinal cord kìíní yìí ọmọ yẹn wà lára àwọn tó kó sórí kìíní ní last week tó sọ pé kí government kó wá ràn wọ́n lọ́wọ́ ṣé ọ̀dọ̀ ẹ jẹ́ gẹ́gẹ́ bí hospital àwọn àìsàn kan wà tí church ò lè gbọ́ ṣẹ́ni tó ní skin cancer ṣàdúrà lẹ fẹ́ gbà fún tí cancer ara ẹ̀ máa fi lọ ṣebí hospital ló need so tó bá dẹ̀ jẹ́ pé ó ní ìlówó ni ẹ kí wọn ẹ rán wọn lọ síbi tó ti máa lọ tọrọ owó fún wọn ẹ bá ti mọ̀ pé kíní owó ò lè sọ pé òun ṣe church òun ṣe charity ẹ fi charity tọrọ owó ẹ kó wọn sínú church ẹni church náà sùn látọjọ́ ẹ you know and you post them there and the video is still on your page and gbogbo wọn ló ti lé lọ tó ti fún wọn 2,000 tó ti lé wọn lọ Ìṣọ̀lá wáyé ti fi wọn gba owó video yẹn ṣe wà lórí page ẹ jẹ́ kí everybody dìde kó lọ flag video yẹn down competition wọn gbọ́dọ̀ bring it down because ó ṣe fún àwọn people yẹn make owó títí di ọ̀la ó ṣe fún wọn gba owó lọ́wọ́ àwọn tó ń dá owó fún ó ti ṣe tiwọn mọ́ṣẹ́ because tó bá ṣe tiwọn mọ́ṣẹ́ ìlú òyìnbó ni gbogbo wa ń gbé èlò lè máa ṣiṣẹ́ 8 hours. ìlú òyìnbó ni for the first I saw that man I saw through him look there are a lot of things like
okay, tó bá kọ sẹ́ ẹ parí ọ̀rọ̀ yín because blame pọ̀. So nǹkan tẹ́lẹ̀ kọ́ fẹ́ sọ náà ni pé let everybody stand up. We should just wake up. Ẹ jẹ́ ká wake up aláwọn èèyàn tó ń sọ́fà ní family wa. Ṣé ìgbà tí mo sọ bí èèyàn bá lówó á sì léèyàn kan ní extended family tí èèyàn máa mọ̀ pé à ń jẹ ẹ fáwọn family yẹn lówó. Most of people tó ń gbé labroad adára níta má dára nílé ni wọ́n. Wọ́n dá fún yín. Àwọn olóògbé sọ pé adára níta má dára nílé ni wọ́n. Wọ́n máa sọ pé èwo gbogbo tẹ̀lé wọn káàkiri tí ó gbogbo ti jà ìyá ẹ̀ tó ti jà bàbá ó sì tún jà wọ́n náà gbogbo má ràn yàn lọ́wọ́. Tí gbogbo èèyàn bá burú gbogbo family yín ò lè burú. Ó sì tọ̀ léyàn kan tó nice. Ẹ kọ́ sọ̀rọ̀ tán. Okay. Ẹ ṣe gan ni sí. She's making exactly sọ̀rọ̀ kan. She has made a point, and like I said earlier on, so many of these people tó láwọn ń ṣoore fáwọn orí social media, ìyà ń jẹ àwọn èèyàn nínú ilé wọn o. Ìyà ń jẹ àwọn èèyàn nínú ilé wọn. She's making a point, and that's why I didn't want anybody to stop her.